ọ̀rọ̀ lọ́rọ̀ ni o. Kí bí èèyàn bá wo orí fóònù mi tílẹ̀ láti alẹ́ àná tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ mọ́ call upon calls. Àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wọn pé mo wà ń bàdàn sí i wọ́n máa rọ́bọ̀ ni. Oríṣiríṣi assignment lílọ bíbọ̀ débi wípé mo ń sọ fáwọn èèyàn pé àwájú ò ní táìmù fúnra wa mọ́. Gbogbo wa. Ọlọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run kò wọlé àgbẹ̀ àṣàmùsí ẹ̀. Ọmọkùnrin wa ń jàǹbá gbogbo Nàìjíríà gbogbo àwọn Yorùbá. Ẹ̀yìn kan wà ní ẹgbẹ́ ẹ fẹ́ sọ̀pọ̀tì ẹ̀. Bismillahi ta'ala ẹ̀ ní mú un jẹ́láyé ẹ̀jẹ̀ ní bọ́ọ̀lù dàmú láti àwọn. Àyàfi tó bá jẹ pé aburú tó máa yí ṣe fún mọ̀ kò kíyèsí nínú kù. Yìí sì sọ yóò kíyèsí yín kọ́nà bẹ́ẹ̀ bá nílà ká yẹ bọ́ọ̀lù ẹ̀ náà. Láàrin wa tọ́lọ́hún ọmọkùnrin yìí. Káì. Àwọn ẹnìkan wà níbi tó ọba nǹkan jẹ́ lórí ẹnìkan sì wà lábẹ́lẹ̀ ní àbí ní gbangba ló sì máa sọ̀pọ̀tì ẹ pé ìyàwó ní jọ́ pẹ̀lú ògùn ọlọ́run ìyá ọ̀jọ́ ọlọ́jà ọmọdé mẹ́tọ̀ òfò lẹ́sìn bẹ̀yìn. Àyàfi tó bá jẹ pé àbùsí kan bá gbé abẹ́ tí mò ń sọ yìí lókun. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni o. Kí bí èèyàn bá wo orí fóònù mi tílẹ̀ láti alẹ́ àná tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ mọ́ call upon calls. Àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wọn pé mo wà ń bàdàn sí i wọ́n máa rọ́bọ̀ ni. Oríṣiríṣi assignment lílọ bíbọ̀ débi wípé mo ń sọ fáwọn èèyàn pé àwájú ò ní táìmù fúnra wa mọ́. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni o. Kí bí èèyàn bá wo orí fóònù mi tílẹ̀ láti alẹ́ àná tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ mọ́ call upon calls. Àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wọn pé mo wà ń bàdàn sí i wọ́n máa rọ́bọ̀ ni. Oríṣiríṣi assignment lílọ bíbọ̀ débi wípé mo ń sọ fáwọn èèyàn pé àwájú ò ní táìmù fúnra wa mọ́. Ọ̀rọ̀ lọ́rọ̀ ni o. Kí bí èèyàn bá wo orí fóònù mi tílẹ̀ láti alẹ́ àná tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni. Ilẹ̀ mọ́ call upon calls. Àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wọn pé mo wà ń bàdàn sí i wọ́n máa rọ́bọ̀ ni. Oríṣiríṣi assignment lílọ bíbọ̀ débi wípé mo ń sọ fáwọn èèyàn pé àwájú ò ní táìmù fúnra wa mọ́. Gbogbo wa. Ọlọ́run sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́run kò wọlé àgbẹ̀ àṣàmùsí ẹ̀. Ọmọkùnrin wa ń jàǹbá gbogbo Nàìjíríà gbogbo àwọn Yorùbá. Ẹ̀yìn kan wà ní ẹgbẹ́ ẹ fẹ́ sọ̀pọ̀tì ẹ̀. Bismillahi ta'ala ẹ̀ ní mú un jẹ́láyé ẹ̀jẹ̀ ní bọ́ọ̀lù dàmú láti àwọn. Àyàfi tó bá jẹ pé aburú tó máa yí ṣe fún mọ̀ kò kíyèsí nínú kù. Yìí sì sọ yóò kíyèsí yín kọ́nà bẹ́ẹ̀ bá nílà ká yẹ bọ́ọ̀lù ẹ̀ náà. Láàrin wa tọ́lọ́hún ọmọkùnrin yìí. Káì. Àwọn ẹnìkan wà níbi tó ọba nǹkan jẹ́ lórí ẹnìkan sì wà lábẹ́lẹ̀ ní àbí ní gbangba ló sì máa sọ̀pọ̀tì ẹ pé ìyàwó ní jọ́ pẹ̀lú ògùn ọlọ́run ìyá ọ̀jọ́ ọlọ́jà ọmọdé mẹ́tọ̀ òfò lẹ́sìn bẹ̀yìn. Àyàfi tó bá jẹ pé àbùsí kan bá gbé abẹ́ tí mò ń sọ yìí lókun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعزا تكون له من قد يزون بني سيرا ولانيا بسم الله الرحمن الرحيم أعزا تكون له من قد يزون بني dákẹ́ ìtòsọ́ tó náà rọ lọ́rọ̀ níṣòro a ti mọ̀ pé ọ̀rọ̀ lọ́wọ́ náà ló ń pòbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ní sùúrù kọ́rọ̀ ọlọ́rọ̀ tó pa ẹ́ jẹ́ ká sọ fáwọn fámílì ẹ̀ jẹ́ káwọn fámílì ẹ̀ mọ̀ wípé fúnra ara ẹ̀ ló fẹ́ para ẹ̀ nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣe sùúrù ṣùgbọ́n Yusufu
ṣe sùúrù. Wà á rí pé mi ì fi bẹ́ẹ̀ ní appetite láàárọ̀ yìí tó yẹ mi ì bẹ́ẹ̀ ní appetite because mo ń ṣe lẹ̀ o torí pé mo ti gba calls látàlẹ́ àná ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́ni ní ìbẹ̀ ṣe yẹ̀yẹ́ o ọ̀rọ̀ ọlọ́rọ̀ dẹ̀ ni mò ń sọ látàlẹ́ àná so that ṣùgbọ́n Mr. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ ó gbéṣẹ́ ọlọ́run jùúlẹ̀ ó ń rọ̀rọ̀ lọ́rọ̀ o Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ ó dùn gbé mi mọ́ níkọ ẹ bá mi gbé ẹ sọ pé Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ o Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ ó gbéṣẹ́ ọlọ́run jùúlẹ̀ ó ń rọ̀rọ̀ lọ́rọ̀ o Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́. ọkọlọmọ ọlọ́màjẹ ó pa Yusuf báyìí Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ o Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ ó gbéṣẹ́ ọlọ́run jùúlẹ̀ ó ń rọ̀rọ̀ kápítẹ́nì ó gbéṣẹ́ ọlọ́run jùúlẹ̀ ó ń rọ̀rọ̀ ṣèkíyù Amuda mi Yusuf tọ́lọ́run. wàláì Yusufu bábú làákàyè ẹ wò ó kó tó di gbàgbó kó tó di yẹ̀yẹ́ ẹ kí mi kọ́kọ́ yin ọlọ́run tèmi bí mi jẹ máa ń yin ọlọ́run mi o ẹni àzà tẹkù náà láwọn máa ń kọ́ díẹ̀ sóònù bìíní síran wàhálà níyà bísímì láìrámání ìmáàmù ziran wàhálà níyà bísímì láìrámání ẹni àzà tẹkù náà láwọn máa ń kọ́ díẹ̀ sóònù bìíní lélan nara bibisimi la iramani lela nara bibisimi la iramani azatekuna lahum man qadi yasunubini jamu'an furada bibisimi la iramani jamu'an furada bibisimi la iramani bismillahi alladhi la yadurru ma ismuhu shay'un fil ardi wala fis samai wa huwa as-sami'ul alim najini ilahi min kulli kaydi aduwi وكل شار عبيبي وكل شار الزمان نجني إلهي من كل كيد عدوي وكل شار عبيبي وكل شار الزمان اللهم إني أعوذ بك من الكبر ومن اللهم إني أسخالك خير عازل يوم وعير من بعده
وأعوذ بك من شر هذا اليوم وشر من بعدها ربي أعوذ بك من الكسل وسوء الكبر ربي أعوذ بك من فتنة الدنيا وأصحاب القبر يا الله يا الله يا الله نجني مع الناجين ولا تهلكني مع الهالكين ليس لها من دون الله كاشفا وأكشفنا من كل مصيبة ومن كل زير شار ومن جميع مصائب الدنيا والآخرة يا أرحم الراحمين فاعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانظرنا على القوم الكافرين وانظرنا على القوم الظالمين فانظرنا على القوم المنافقين فانظرنا على القوم المشركين فانظرنا على القوم الظالمين من المسلمين آمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Alhamdulillah, today is on the 17th of January 2024. Life lèmi ń ṣe lọ́wọ́ o. Mo ń ṣe life lọ́wọ́lọ́wọ́ báyìí. The time now is the time now is 11:47. Òun lélẹ̀. Time is 11:47. Ṣé ti rí? Kò gbé wá. 11:47. Ọ̀nà náà. 11:47. Ṣé ti rí? 11:40. Ó ti bọ́ sí 11:48. Wá aago tiẹ̀ o. 11:48. Ojú aago nìyẹn. Live program lèmi ń ṣe lọ́wọ́. Èmi ò ṣe recording kí wá pè ní live program. Kò sí kan tó burú pé kí n bá ṣe recording ni o. But má parọ́ fún àwọn èèyàn pé live program ni. Irú yìí tí Amuda ṣe láníjẹta. Tẹ́mọ̀ Amuda. Orúkọ tuntun nìyẹn o. Tó bá ní gbọ́ Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ o. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́. Ó gbéṣẹ́ Ọlọ́run jùlẹ̀, ó rán ọ̀rọ̀ ọlọ́rọ̀ o. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́. Ẹ máa bá mi kọrin pé Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ o. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́. Ó gbéṣẹ́ Ọlọ́run jùlẹ̀, ó rán ọ̀rọ̀ captain. Ó gbéṣẹ́ Ọlọ́run jùlẹ̀, ó rán ọ̀rọ̀ ṣèkíyù. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́. Ó wá dòpòrọ́ ayé, ó dòpòrọ́ ọ̀run, ó dòpòrọ́ ayé, ó dòpòrọ́ ọ̀run nítorí ṣèkíyù. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́ o. Amuda mi Yusuf tọ́lọ́run rán níṣẹ́. Ó gbéṣẹ́ Ọlọ́run jùlẹ̀, ó rán ọ̀rọ̀ ṣèkíyù. Amuda mi Yusuf tọ́lọ́run Yusufu ò ní ṣe irú ẹ̀ mọ́. Kí mo wí? Ò ní ṣe irú ẹ̀ mọ́. Ẹni tí ò lè dààmú lọ ń dènà dé. Sórí mo ti sọ fún yín pé tí àgbẹ̀ bá ti ń roko, àgbẹ̀ máa ń dá kòkó sí ni. Ẹ ra fèmí lẹ̀ kí mi máa bá tèmi lọ. Afágídí wọn là you are welcome. Torí tèmi tẹ́ ẹ̀ mú sí yẹn ó máa máa kàbùkù. Torí pé o ò mọ torí bó ṣe mẹjọ́ rò tó mọ àbòsí ṣe tó Ọlọ́run ò fún làákàyè tọ́lọ́run fún mi. Ṣọwọ́n kéjì mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sìn wà láìsàn sí ìlà wà ẹ̀sìn rẹ̀kọ́ọ̀dù ẹ̀ látòkè délẹ̀ ní nìkankan mú ń bẹ̀. Torí màá jẹ́ kó mọ̀ pé ọmọ àgbà lèmi èmi mẹjọ́ rò mú dẹ̀ mẹjọ́ ṣe jù ẹ lọ. Àní Amuda mi Yusufu Ọlọ́run wọn orí ẹ máa skin rẹ̀kọ́ọ̀dù ẹ̀. Àmọ̀tán kí Amuda Yusufu tọ́lọ́run ránṣẹ́
tó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ tó rán ṣẹ̀kí wọ́n mọ̀ pé gíwá sàmọ́ sangudu òun lórúkọ mi. Now ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Àmùdá Yusufu òun ló fi bẹ̀rẹ̀ o. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pé ẹjẹ́ àfàmùdá lẹ̀ ẹjẹ́ àfàmùdá làmùdá ò mọ̀ wọn rẹ̀ alábùkù làmùdá. Àní àmùdá ò mọ̀ wọn rẹ̀ kò mọ iye oore tọ́lọ́run ṣe fún kò mọ iye iṣẹ́ tọ́lọ́run rán. Àmùdá ò wá mọ iye ohun tí ó ṣe fún ìsìláàmù gbogbo ohun tó ṣe yẹn ó dẹ̀ ń bàjẹ́ fún ara ẹ̀. Àfààní ìzálám tàhàrífù náfsíkà àkàù. Àfààní ìzálám tàhàrífù náfsíkà àkàù. Àwánú bìyà kánátì àlànà sí àwánú. Wà náfsíkà ẹ̀mí ẹ̀ òkèrémùà wà ìdọ́ọ̀kà mọ̀skínà. Àfààní ìzà ọjọ́ tó mi ènìyàn bá ti wà ìzà tọ́mọ èèyàn wá pé ìzà lam ta'arifu nafsika àkàù tọ́mọ ènìyàn ò bá ti mọ ìwọ̀ tó yẹ kó máa fún ẹ̀mí ẹ̀. Ṣé tọ́mọ ènìyàn bá ti mọ iye ihun tó yẹ kó máa fún ẹ̀mí ẹ̀ ìzà lam ta'arifu nafsika àkàù àwàánú bìyà kánátì àlànà sí àwàánú. Ọjọ́ tọ́mọ èèyàn bá ti mọ ìyá rẹ̀ àwa yóò bẹ̀rẹ̀ sí ní di ẹni tí ó bẹ̀rẹ̀ sí ní ká àbùkù lọ́dọ̀ àwọn èèyàn. Kí ló fà ní pé wà náfsìkà ẹ̀mí ẹ̀yẹn ó kéré mọ́ òun láti máa pọ́nlé. Wà ń dọ́ọ̀ka mọ̀síkìnà kódà kó jẹ́ pé lóṣì yẹn ò tí ì lówó lọ́wọ́ pọ́n ẹ̀mí ẹ lé torí kówó tó dé. Bọ́lọ́run bá ti wá gbé ẹ dé àwọn àyè kan pọ́n ẹ̀mí ẹ lé. Yorùbá ní pé ọmọ ọba kì í jagun bí ẹrú. Ṣé tí rí nǹkan kan wà tí Yusufu ò mọ̀ ìyẹn mo fẹ́ sọ fún lénìí. Mo dẹ̀ fẹ́ pé àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ Yusufu ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èyí tí n bá ti sọ tí ò bá rí bẹ́ẹ̀ àǹfààní wà kẹ́ pè mí kẹ́ kọ̀rẹ́ẹ̀tì mi. Nígbà míì èèyàn lè má mọ ìyá rẹ̀ èèyàn ló máa tají pé ó mọ ìyá rẹ̀ ni ọ̀dẹ̀ ní ẹni àgbàlagbà kì í ṣe lágbáláńgbà. Ṣòtìrí àkọ́kọ́ tí Yusufu kọ́kọ́ mọ ìyá rẹ̀ ni wípé Yusufu òkùnkùn àti ìmọ́lẹ̀ ò dọ́gba. Ṣòtìrí tí ìmọ́lẹ̀ ò bá ṣọ́ra tó bá ń wọnú òkùnkùn tó bá yá ìmọ́lẹ̀ òkùnkùn yẹn máa pa ìmọ́lẹ̀ torí tó òkùnkùn yẹn bá pọ̀. So that ihun tí mo kàn fẹ́ kí Yusufu kọ́kọ́ mọ̀ ni wípé àmùdá Yusufu tọ́lọ́run ránṣẹ́ ẹ bá mi tẹ love like and share. Àmùdá Yusufu tọ́lọ́run ránṣẹ́ Ọlọ́run ránṣẹ́ ó wá fún ẹ ní talent tó máa fi jíṣẹ́ yẹn fóun. Ọlọ́run bùn ẹ ní làákàyè láti lè fi sọ̀rọ̀ láti lè fi convince àwọn tí ò ń ṣe mùsùlùmí kó wá di mùsùlùmí. Ọlọ́run wá bùn ẹ ní ẹ̀bùn pé kó o ní sùúrù láti lè rojọ́ àre láti lè fi ẹjọ́ convince èèyàn tí ò ń ṣe mùsùlùmí. Wàhábíyà ni Ọlọ́run ló máa ń fún yàn. Kò wá ṣe wà nìkan lọ́lọ́run fún o Ọlọ́run fún àwọn èèyàn tó pọ̀ irú ẹ̀ náà Ọlọ́run fún Sàásù Jamiu Adégúnwà. Ṣé ẹ̀bùn tọ́lọ́run wá fún ẹ yìí Ọlọ́run fún ẹ pé kó lè lò sójú ọ̀nà dáwà láti máa fi ṣẹ̀sìn ni ó fún ẹ nítorí pé òun fẹ́ lò ẹ ni. Torí pé ogún àwọn ànábì Ọlọ́run mẹ́ta ni fatana. Ṣé tí rí ọ̀tọ̀ ni wisdom ọ̀tọ̀ ni moral ọ̀tọ̀ ni education. Education èèyàn máa lọ kà ń léèwé ni o lè lọ kà ń léké Arabic education English education anything education o lọ kọ́ níléèwé ni. Moral wọn kì í kọ́ níléèwé. Moral àwọn tó bá tọ́yàn ni wọ́n máa ń kọ́ moral lára wọn. Àwùjọ tíyàn bá gbé ni ó máa fúnyàn ní moral. Ṣùgbọ́n wisdom fatọ́nà ẹ̀bùn Ọlọ́run ni Wàhábíyà ní tó bá wù ló máa ń fún ọ̀nkọ́ mi kankan.
kíyàn ní ẹ̀bùn ọ̀rọ̀ bí mo ṣe ń sọ ìtò rẹ̀ ń wò mí tó ń gbádùn mi wàhábíyà ni èmi kọ́ mi ò lọ kọ́ mi kankan. Inú wàhábíyà ni kíyàn máa kọ́ ni. Ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ kò mọ̀rọ̀ sọ ṣùgbọ́n tó bá di máìkì mú àdánwò dé. Ẹ lọ wo ẹni tó bá mọ ẹni tó ń pè ní Saheed Òṣùpá. Tí Saheed Òṣùpá bá ń sọ ọ̀rọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ó máa ń ká lòlò. Ṣùgbọ́n tó bá di wípé ó fẹ́ kọ orin ó máa flow ó dẹ̀ máa wá. Bẹ́ẹ̀ ni Wasiu Ayinde náà. Àtàwọn tọ́lọ́run fún láwọn ẹ̀bùn yẹn kọ́ náà pè ní wàhábíyà nìyẹn náà pè ní fatọ́nà òun náà pè ní wisdom ẹ̀bùn ni. Tọ́lọ́run bá wá fẹ́ rányàn níṣẹ́ fatọ́nà yẹn lẹ̀bùn tọ́lọ́run fún gbogbo àwọn ànábì ò lọ léèwé. Kò sí ànábì Ọlọ́run tó lọ léèwé. Ànábì Muhammad kò lọ léèwé. Al-Ummiyu ni ẹni tí ó lè kọ tí ó lè kà Al-Ummiyu. Ṣùgbọ́n ọjọ́ tọ́lọ́run fẹ́ ránṣẹ́ tọ́lọ́run gbé dìde bọ̀ọ́ìzàn. Níjọ́ tọ́lọ́run gbé dìde ló fẹ́ ránṣẹ́ Ọlọ́run ní kí gbogbo fatana wisdom Ọlọ́run dé sí lára. Ọlọ́run ní ikra ó ní kí ló ń fẹ́ kà annahu ummiyun aláìlẹ̀kọ́ ni mí aláìlẹ̀kà ni mí. Ọlọ́run ní ikra bi ismi rabbika pẹ̀lú àṣẹ àwọn Ọlọ́run yá bẹ̀rẹ̀ sí ní kà. Ó túmọ̀ sí pé bi ismi rabbika ni wọ́n fi ń sọ̀rọ̀. Bí ìsíní ni ọ̀bíkà nìyàn fi ń kọrin, bí ìsíní ni ọ̀bíkà nìyàn fi ń ṣe gbogbo tí ẹgbẹ́ èèyàn ò lè ṣe tí yóò dẹ̀ kọ, bí ìsíní ọ̀bíkà ni alẹ́dí alákà. Torí pé Ọlọ́run ọba yẹn ìnáwó alákọ̀ọ́lá àǹzáàní òun ló dá àwọn ọmọ èdè ènìyàn. Ibi tí mo ti wá lọ ni pé Ọlọ́run wá fún Yusufu ní wisdom pé kó lè fi convince àwọn tó ń ṣe mùsùlùmí láti fi kọ́ lè wá di mùsùlùmí. Wodú tó ti wá ń báṣẹ́ yẹn bọ̀ tó ń gboríyìn tó ń gboríyìn mùsùlùmí onísúfí mùsùlùmí onísálàfí mùsùlùmí onítìjàníyà oníkọ̀dẹ́ gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní praise ẹ. Wọ́n ń pè ní London wọ́n ń pè lamẹ́ríkà wọ́n ń pè ní India wọ́n ń pè káàkiri wọ́n ń gbé ẹ kiri lórí pé wọ́n rí pé ẹ̀bùn tọ́lọ́run fún ẹyẹ wàhábíyà ni. Yusufu ó wá fura pé ọjọ́ tí ìmọ́lẹ̀ ti wá lọ darapọ̀ mọ́kùnkùn wọ́n bọ́lọ́run ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣọ̀rọ̀ ẹ̀. Àkọ́kọ́ ni wípé iyì tọ́lọ́run fún ẹ tẹ́lẹ̀ tí gbogbo ayé nífẹ̀ẹ́ ọlọ́kọ̀ gba yìí yẹn lára ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run sọ ẹ́ darúgbó ọ̀sán gan bashariyan bí ọ náà bá ń wo gíláàsì wá pé ọjọ́ orí ẹ ò tó bó ṣe darúgbó ó ò tí ì darúgbó arúgbó ló dá ẹ̀. Torí unalika báyìí náà pé kéèyàn darúgbó àbí darúgbó dáyàn ó ò tí ì dàgbà àgbà wá dá ẹ̀. Nítorí kí ni pé Ọlọ́run kọ́kọ́ yọ nurul inzaniya kó lára ẹ̀ ìmọ́lẹ̀ ìdí èèyàn Ọlọ́run kọ́kọ́ yọ kó lára ẹ̀ Yusufu. Ẹlẹ́ẹ̀kejì wa ni wípé ó tún wá fura pé alibáàbò mọ̀fútù tó ti ṣe tẹ́lẹ̀ kò ló olùmọ̀gbò gbogbo ẹ̀dẹ̀ tì fún ẹ. Wọ́n tó ti dẹni tó ń wọ UK US France any European country gbogbo ẹ̀dẹ̀ tì fún ẹ ó dẹ̀ fura. Gbogbo àwọn tọ́lọ́run tó wá kójọ fún ní diaspora tí wọ́n rán dáwà ẹ lọ́wọ́ nítorí pé o ò fura pé o ti lọ darapọ̀ mọ́ ẹni òkùnkùn Ọlọ́run dẹ̀ gbogbo wọn lára ẹ̀ gbogbo wa dọ̀tá ẹ̀ lẹ́nìí o ò fura ni o. Kò sí nǹkan tó fà kọjá pé iṣẹ́ tọ́lọ́run ẹ ò mójútó mọ́. Wàhábíyà ẹ̀bùn tọ́lọ́run wá fún ẹ yẹn o wá ń lò fún àwọn mùsùlùmí ẹgbẹ́ tí Ọlọ́run ní kí o máa dáàbò tí Ọlọ́run ní kí mùsùlùmí dáàbò bo mùsùlùmí. Ìwọ wá dé o wá bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀bùn yẹn kíyàn rojọ́ àbòsí kíyàn so ẹjọ́ tó ń rò fún àwọn kìrìsìtẹ́nì tó fi ń mú wọn wá sínú ẹ̀sìn tí gbogbo wa ń ké bẹ́ẹ̀ Ọlọ́run kẹ́ Yusufu ó ní sùúrù ó wá ń lo ìsùlùbù yẹn náà fún mùsùlùmí láti máa fi bá ti mùsùlùmí ẹgbẹ́ ẹ jẹ́ ó dẹ̀ kọ́ lọ́ máa wù ẹ́ níran ó dẹ̀ pẹ́ tó ń rìn òní sọ pé iṣẹ́ tó ń rìn kọ́ lélẹ̀ la inna rabbaka láàbẹ̀rẹ̀ mirsad inna rabbaka Ọlọ́run wa tá à ń sìn yẹn láàbẹ̀rẹ̀ mirsad olùgbọ́ báyìí wà lábòsí Ọlọ́run olùgbọ́ olùwà lábòsí. Ṣúwárí inú tèmi ò fara mọ́ tèmi náà dúró pé a ní kí a bọ́ sórí mídíà ká máa defame ká máa bà lórúkọ jẹ́ èmi gan ò fara mọ́.
lèmi náà ṣe dìde níjọ́ tí Saheed Shittu bẹ̀rẹ̀ wórewèrè rádaràda bálabàla bẹ́lẹ́bẹ́lẹ́ lórí mídíà pé eléyìí ò kì í ṣe dáwà, eléyìí ò kì í ṣe ẹ̀sìn, làwa náà ṣe dúró pé irọ́ o, Islam wa ọ̀kọ́ wa lélẹ̀. O ò lè máa bú àwọn bàbá oníbàbá kó máa bà wọn lórúkọ jẹ́ lórí pé ìwọ fẹ́ cash out. Làwa náà ṣe dúró ti lọ́rùn pé irọ́ nígbà. So that nígbà tó wá di wípé àwa dúró ti lọ́rùn yẹn, ṣó ti rí kò sí bá ṣe máa rìn torí òní mi, kò sẹ́ni tí ó mọ̀ wípé mi ò bẹ́yàn méjì ní ìṣòro social media ju Saheed Shittu lọ. Kò dẹ̀ sí kan tó fà kọjá nǹkan tó ń ṣe fáwọn àáfà ilẹ̀ Yorùbá. Kó tó di pé gbogbo àáfà ilẹ̀ Yorùbá tó jẹ́ ti Ìlọrin wọ́n padà wá fún mi ní lìsánù lówó lílà mọ́ pé kí n jẹ́ speaker fún gbogbo aláàfáà tó ní certificate lọ́wọ́. Ṣó wá rí ọjọ́ tí ìwọ náà wá jáde pé o fẹ́ tanisai gbogbo ní social media, gbogbo àwọn tó ń bú àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní tó wá pé bó ṣe sọ̀rọ̀ yẹn ó wá mú Saheed náà ó kà á kún àwọn tó ń borí social media jẹ́ tó tanisai sòun náà máa ń tọ́wẹ́ tanisai sòun social media kò bá tó wá níyì fún ẹ. Ẹni tó wá jẹ́ number 1 aláburú social media ìwọ wá padà wá mú lọ́rẹ̀ pé òun ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní guide. Aina al-adil déédéé dà. Aina al-adil qad farra al-adil. Kò sí déédéé nú ẹ. Ẹni tó tún wá báyàn lórúkọ jẹ́ Yusufu, gbogbo àwọn tó ń tẹ̀lé tábáyé tó ní làákàyè wọn ìnílẹ̀ kí làákàyè wọn ṣí. Èèyàn tó tún wá jẹ́ tó wá báyàn lórúkọ jẹ́ tí ìwọ gbé ìyẹn captain tí ìwọ gbé tí wọ́n lọ tì mọ́lé odindi ọdún kan, ó tún wá bá ẹlòmíì lórúkọ jẹ́. Ẹni yẹn wá ní pé kíjọba bóun náà béèrè lọ́wọ́ ìwọ wá ní kó má wàá jẹ ìyá yẹn. Aina al-adil déédéé dà. Déédéé dà Yusufu. Àwọn tó sọ̀rọ̀ tiẹ̀ láì dá tí wọ́n bú ìwọ, àwọn tó sọ̀rọ̀ tiẹ̀ tí wọ́n bú ìwọ, gbogbo wọn ni ìwọ ń gbé lọ kóòtù. Gbogbo wọn ni wọ́n ń gbé lọ kóòtù tí wọ́n dẹ̀ ń sọ pé òun wá justice. Àní mi ka èèyàn kíní, èèyàn kejì, èèyàn kẹta, èèyàn kẹrin, èmi ti ka 11 tí Yusuf ti gbé lọ kóòtù. Èmi ti ka 11 tí Yusuf gbé lọ, inú mùsùlùmí, inú kìrìsìtẹ́nì, inú àwọn tó ń ṣe mùsùlùmí náà. Ọ̀rọ̀ wá dórí kò dórí, ó wá dórí tí ẹni àwọn olómi tó ń bá rìn lórúkọ jẹ́. Ókè, n tí ó wá yà mí lẹ́nu ń bẹ̀ ni wípé kí ló fà jẹ́ pé ìwọ ló wá ń sáré kiri fún àwọn aláburú. Kò sí ẹni tí ò mọ̀ lórí mídíà, kódà gbogbo àwọn tó ní orúkọ nínú ayé, kò sí ẹni tí ò mọ̀ pé Saheed Shittu ń dífẹ́ gbogbo ayé àwọn àfáà. Kò sẹ́ni tí ó mọ̀ pé Saheed dífẹ́ àwọn àfáà. Ó ṣe wá jẹ́ pé ìwọ ló wá ń sá eré kiri pé kí Saheed náà máa wà jẹ́yà. Ṣé wáyé pé Ọlọ́run ò ní ṣe déédéé? Wáyé pé Ọlọ́run ní ṣe déédéé? Ṣé ó dédé fídíò tó ṣe níjẹta yẹn, àwa náà bá ti máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Fídíò tó ṣe níjẹta yẹn ló wá kó báyìí. Tó tí wọ́n bá wo fídíò yẹn lọ́wọ́ fídíò náà tó kéde lẹ́yìn Yusuf wá rí pé bó ṣe máa ń flow kọ́ ló ṣe flow. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ ṣe fídíò, o máa ń base lórí pé kéèyàn bá rìn lórúkọ jẹ́ kò dáa, so that ìjìyà tó wà fẹ́ni tó bá rìn lórúkọ jẹ́ ló máa ń emphasize tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó wá fẹ́ tọ̀nù ẹ̀ padà pé èèyàn tó ń bá rìn lórúkọ jẹ́ ó wá ti dé ní ire, kò wá flow lẹ́nu torí pé kò sí nínú tó mọ̀ ọ́ ṣe tẹ́lẹ̀. Lọ́wọ́ kọ́mẹ̀ntì náà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sí ń ṣépè fún ẹ nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ wá dẹni tí gbogbo ayé wá ń ṣépè fún, wá di alábùkù kárí gbogbo ayé torí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Débi pé ìwọ̀gbọ́n wá fún ẹni wá dẹni sọ pé o ò lè sùn, o ò lè wo nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Yusufu, tètè túbá, tètè fura kọjọ́ tó lọ, tó bá fi lè bá báyìí bá síwájú Ọlọ́run kò dájú pé máa ní ládàá gbogbo tó ṣe tẹ́lẹ̀ o. Ṣé ò jẹ́ ti ba gbogbo ẹ̀jẹ̀? Torí pé àwọn tó ń pè wá ní ẹ̀sìn gan náà, ihun tó ń kọ́ wọn náà ni pé báyìí máa dìfẹ́mù àwọn èèyàn. Ṣé bí àwọn tó mú wá sí nẹ́ẹ̀sì lónà fẹ́ pàṣẹ àtúnjámíù yẹn? Àwísù Alájì, you are welcome. Ṣé bí wọn lónà fẹ́ pàṣẹ àtúnjámíù yẹn?
ó wá ń sáré kiri bó ti ń lọ lọ́rin ló ń lọ Àbújá bó ti ń lọ Àbújá ló ń lọ Èkó. kí ló dé lórí kí ni? má parẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ Yusufu, má parẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán níṣẹ́ o, Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán níṣẹ́, ó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ ó ń rọ̀rọ̀ ọlọ́rọ̀. Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán níṣẹ́ sọ́dọ̀rin. Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán níṣẹ́ o, Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán níṣẹ́, ó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ ó ń rọ̀rọ̀ ọlọ́rọ̀ o. Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán. Ó wá di onírọ́ nítorí pé ó fẹ́ sọ irọ́ di òdodo, ó fẹ́ sọ òdodo di irọ́. Ó wá padà wá di gbogbo ara ẹ wá rùn fún irọ́. Wọ́n náà gbogbo ọ̀dọ̀ àwọn tẹ́ ń lọ, wọ́n yín mú sí ẹ tó bá di kó ń bẹ́ẹ̀ ni. ṣé n sọ tọrọ fún ẹ? tí n bá parọ́ kí n má jèrè. gbogbo ohun tó lọ sọ nílọ ní pápátá voice ẹ wà lọ́wọ́ mi. tí n bá parọ́ kí n má jèrè. Yusufu bàbá dáadáa, bàbá ní transportation tí mo forúkọ bọ̀ láṣẹ, bàbá ní transport sí, bàbá ní transport sí tó wà l'Àbújá tẹ lọ bá. ṣé o mọ̀ pé ẹni tó mú ẹ lọ sọ́dọ̀ bàbá yẹn ọ̀tọ̀ lẹ́jọ́ tó rò fún un? bàbá ṣé o mọ̀ ń dígbò àmọ́ ìmúni mọ̀ ń dígbò má ti tẹ̀ dárúkọ ẹ̀. ẹ jẹ́ àṣe kábíyè ṣéwù torí àbúrò ọba lòun náà ẹ̀ má kí n dárúkọ wọn. ọ̀tọ̀ lẹ́jọ́ tó rò fún ẹni yẹn wípé ó ṣẹlẹ̀ l'Àbújá. ṣé nígbà tẹ́ni yẹn fi yín lẹ̀ lásìkò jímọ̀ tẹ́ ẹ lọ kí jímọ̀, àsìkò tẹ́tẹ́ fi kí jímọ̀ tó ò lọ kí jímọ̀ ló tẹnu bọ̀rọ̀ Saheed Shittu. ṣé o ti rí bó ṣe ń kúrò ń bẹ́ẹ̀ náà ni mẹ́sẹ̀jì ń dé pé ẹ má dá lóhùn o. kódà IG tán bẹ́ẹ̀ pè ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti pè padà pé kò sọ̀rọ̀, ẹ má bínú o, kò sọ̀rọ̀ ń bẹ́ o, olórí burúkú lọmọ Saheed yẹn o, olórí burúkú lọmọ Saheed yẹn o. Yusufu okùn máa jára àǹkí ara ẹ kiri ni torí gbogbo benefit yẹ kó lò fún ara àtàwọn ọjọ́ ẹ òun ló ti lọ ń lò fún ọmọ burúkú yìí sí. wọ́n ti wá rí i pé èèyàn burúkú nìwọ náà. ṣé wọ́n náà nìsín? ṣorí pé bí tẹ́ fojú sí ọ̀nà ògbàbẹ̀, èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ léèní lórí gbogbo tó ń ṣẹlẹ̀ o, ó kàn ń rúgbó bọ̀. Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán níṣẹ́ o, Àmùdá mi Yusufu tọ́lọ́hún rán níṣẹ́, ó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ ó ń rọ̀rọ̀ ọlọ́rọ̀ o. Àmùdá mi Yusufu pé tán ó wàá rí dáwà ṣe mọ́ tọ́dún tó parí fi parí. ó rí kankan ṣe ní dáwà. ẹni tẹjọ́ ń ṣe dáwà tí wọ́n ń bájà Thursday Friday Saturday ló ń ṣe dáwà ìta gbangba. wò wá rí kan ṣe mọ́, ó wá sọ dáwà di kùsẹ́ẹ̀lì, ó wá ń dájọ́ sí. ẹ̀yin èèyàn wa ẹ má wọlé àti ẹ má bẹ̀rẹ̀ dáwà báyìí ni o. à ń lọ sí Ògbómọ̀ṣọ́, à ń lọ sí Kírun, à ń lọ sí Yákí, à ń lọ sí kíndìkan, ẹ ṣe wá sí Amẹ́ríkà. wèrè ẹ ṣe wọn à ń lọ sí Ògbómọ̀ṣọ́, abánikó l'Ògbómọ̀ṣọ́ a máa padà ya Kírun, abánikó ní Kírun ayé Ògbómọ̀ àyà Ẹdẹ, abádé Ẹdẹ àgbà Mùṣín, abágbé Mùṣín àwọn bọ́lẹ̀ ní Pápọ̀ Ẹlẹ́jà, abábọ́lẹ̀ ní Pápọ̀ Ẹlẹ́jà apàlà gbàbẹ̀ lọ Ṣòdì, abádé Ṣòdì alọ́kẹ́ mi sí olú ọmọ, amagbéra ọ̀dọ̀dọ̀ mi sí olú ọmọ, amagbéra kó dára ọ̀dọ̀ mi sí adọ́dọ̀ Kúnlé Ségò, abádọ́dọ̀ ọ̀dọ̀ Mùsàfà Ségò alọ́sọ̀dọ̀ Kúnlé Pólì náà, abákọ̀dọ̀ Pólì náà alọ́sọ̀ ta ló ń wọ iṣẹ́ tó ti bọ́ lọ́wọ́ ẹ iṣẹ́ tó ti bọ́ lọ́wọ́ ẹ tipẹ́tipẹ́ ó ráyè iṣẹ́ Ọlọ́run mọ́. ẹjọ́ ló fún gbèsè ayé ẹ̀rọ wá ń kó fáìlì kiri àfi bẹ́ẹ̀ tó lọ ń ṣèdánwò wá ń kó fáìlì kiri from January to December no dáwà, kò sí dáwà kankan. ó dẹ̀ ṣe kó má ṣẹjọ́. ṣé iṣẹ́ tọ́lọ́run rán ẹ nìyẹn Yusufu? ṣé tẹ́tọ́ lọ́wọ́ rún ẹ nìyẹn? wá ń ṣẹjọ́ kiri, ó wá ti wá mọ̀ ní gbogbo station, gbogbo kóòtù lọ́ti wá mọ̀ pé kọ́sítọ́mù wa ti dé. kódà àwọn ọlọ́pàá ti máa pè fún ara wọn gbà mí pé ẹ̀yìn Àbókí yàyà dé, yàyà Aiki arrest ni, yàyà Aiki arrest Aiki 500 1000 1 million na Aiki ọlọ́mọ ìtọ́jú sọ́dọ̀
ọlọ́mọ tó ti wéèsì lórí tèmi láì torí one trip 500 1 million ni ṣùgbọ́n nǹkan tó wá dùn mí jù tó wá sọ níjẹta ó wá pa irọ́ mẹ́ta kan ìyẹn mo wá fẹ́ já irọ́ alákọ̀ọ́kọ́ ni pé Yusufu bọ́ta kò jẹ́wọ́ prógámù jẹta yẹn recording òun ni má pè ní live torí pé ó mọ̀ mí ó dẹ̀ mọ̀ wípé àsìkò tó ṣe prógámù yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń láǹdì sàbújá ni a ní pé ọ̀pọ̀lọmọ yìí wọ́n lágbà kó o lọ́wọ́ ọmọkọlọmọ yìí náà torí ọlọ́mọ ọ̀pọ̀lọmọ yìí bá tòun jẹ́ báyìí tó ní bó ṣe fẹ́ wọ fúláìtì nìbàdàn pé wọ́n wọ fúláìtì nìbàdàn àjọwọ́ fúláìtì ní orí mi ni ìwọ mo forúkọ bá àwọn ṣéèkì wa kan láyọ̀ lórúkọ tẹjọwọ́ fúláìtì àti bàbá kí ó gba góòdì ẹjọwọ́ fúláìtì nìbàdàn èmi náà wà pẹ̀lú ẹyẹ airport orí mi ni ó lè rí mi ẹni tó fẹ́ kọ́ rí òun náà máa rí ẹni tó bá ní kọ́ máa rí òun ni wọ́n ní rí ó lè rí mi because ẹ má kí n sọ òyìnbó ẹ má lọ kọ́ọ̀tù òyìnbó mi torí alájà ọ̀ràn ti kọ́ mi léyìnbó tí wọ́n bá fẹ́ dọ̀fẹ́ ẹ yá mi léyìnbó ọ̀fẹ́ kí léyìnbó ọ̀fẹ́ ẹ dákun ẹ yá mi léyìnbó ọ̀fẹ́ kí léyìnbó ọ̀fẹ́ èyìnbó ọ̀fẹ́ I use àwọn èèyàn yà mí léyìnbó ìdí nìyẹn èyìnbó pé kíyàn lo ìṣújú àwọn èèyàn yà mí léyìnbó ìṣújú kí ló gbọ́dọ̀ invisible no not invisible I wonder ìyẹn kọ́ ẹ̀yà mi léyìnbó gidi disappear hey I'm disappear. Okay, appear òun ni kí wọ́n rí yàn disappear adàfẹ́ aliwoye you correct I'm disappear ìyá Yusufu irọ́ ti báyé ẹ̀ jẹ́ ó mọ ọdún ọ̀rọ̀ ewo yóò ṣe fúgàmù mọ́ ọlọ́mọ báyé Yusufu jẹ́ lẹ́nu okay I'm disappear I'm appear after appear disappear and appear and enter inside the plane and go it's going ìwọ tí tó wà nínú pléènì tẹ́lẹ̀ bó ṣe ń láǹdì láago 8 sí 9 ló bẹ̀rẹ̀ wèrè tó ń play pé wà ń ṣe láìfù number 1 ni pé láìfù kọ́ má pè ní live program recording ni ìyẹn jẹ́ number 1 torí pé ó mọ̀ pé Abuja lájọ wà ìṣùwà lábùjá o àṣùwà lábùjá Abuja federal làwà báyìí. Number 2 Yusufu ta ló fi rọ́ṣẹ́ pè fún ẹ náà Amuda Yusufu tọ́lọ́run rán níṣẹ́ o Amuda mi Yusufu tọ́lọ́run rán níṣẹ́ ó gbéṣẹ́ Ọlọ́run ojúlẹ̀ ó ń rọ̀rọ̀ lọ́rọ̀ orin tẹ máa bá kọ fún Yusufu nìyẹn kárí ayé Amuda mi Yusufu tọ́lọ́run rán níṣẹ́ o Amuda mi Yusufu tọ́lọ́run rán níṣẹ́ ó gbéṣẹ́ Ọlọ́run ojúlẹ̀ ó ń rọ̀rọ̀ lọ́rọ̀ o Amuda mi Yusufu tọ́lọ́run. Number 1 irọ́ nìyẹn. Number 2 irọ́ tó wá pa ní Yusufu ni wípé jọ torí tọ́lọ́run bàbá kéwú gba gold ṣó di pé ọ̀rọ̀ tèmi ń sọ Amuda Yusufu lèmi ń sọ̀rọ̀ ẹ̀ ìwọ ló mọ ọ̀rọ̀ ṣẹ̀bẹ̀ṣèlú tó ń sọ ṣùgbọ́n Amuda Yusufu tèmi ń sọ wọ́n pọ̀ èèyàn kan jẹ́ Amuda Yusufu ní Indianapolis ṣẹ́tẹ́rí Amuda Amuda Yusufu tó wà ní Indianapolis yẹn lájọ wọ fúláìtì lọ sí Abuja mo ti dá lórí màá sọ yín di wèrè
ẹ wo ẹ jẹ́ n sùn díẹ̀ ẹ jẹ́ kí n sùn báyìí. ṣé ti rí Àmùdá Yusuf yẹn ó ń gbé ní Indianapolis ní àdúgbò àwọn oníbùdó alájì. ṣé ti rí tí o bá ti kúrò ní ilé Ajé Àṣàfà tó bá ti ń lọ sí ọ̀nà Bonsway lọ́nà Walmart wáyà lọ́wọ́ tún wàá kàn máa lọ lọ́ọ̀kan wàá kàn rí ibi kan wọ́n ń pè ní Ìlóbù. jáwọ́ sí Ìlóbù yẹn kò jìnnà sí Indianapolis lálẹ́ lẹ́yìn. ṣé ti rí Ìlóbù yẹn kò jìnnà sí Indianapolis because nítòsí Ìlóbù yẹn òun ni Òṣogbo wà. lálẹ́ lẹ́yìn máa sọ ọ̀bọ ìdí wèrè. now ó dẹ̀ lè gbàbẹ̀ náà kó gbàbẹ̀ já sí Belfast because Belfast ò jìnnà sí Ìlóbù. Ìlóbù yẹn súnmọ́ Belfast torí pé wèrè àti wèrè wọn ń jìnnà síra wọn. ṣé yẹ yín Walmart yes àbágídí Walmart wà ní Ìlóbù Walmart wà ní Ìlóbù. now okay ẹ jẹ́ kí n fàwà dálẹ̀ ẹ jẹ́ n sọ̀rọ̀ Ìlóbù wà ní Belfast Òṣogbo wà ní Washington DC ẹlọ́mọ̀kẹ́ yìí sọ mí ní ẹlọ́mọ̀kẹ́ ṣe mí léṣe báyìí. dákun ó jẹ́ bàbá kí ó gba góòdù tí ń sọ ọ̀rọ̀ ṣé bàbá kí ó gba góòdù dárúkọ ẹ̀ rí? inú mi dùn pé wọ́n tó pọ̀ wọ́n dárúkọ ẹ̀ o ṣùgbọ́n kí ló wá kún ẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó wá rí mú mọ́ra mọ́ níjọ́ tí Saidi ti tọ́ ti mú Saidi ìwà àti dókítọ̀ mo tẹ̀lé fídíò kí dókítọ̀ yẹn ṣe tó yẹn ń ṣe bálabàla ìwà àánú mi ń ṣe dókítọ̀ yẹn dókítọ̀ àlìfòfò ṣùgbọ́n káwọn tó máa ń bẹ̀ẹ̀ fún mi àwọn tó máa ń bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n pé wọ́n ti jẹ́ tán ṣùgbọ́n pé kírẹ́dìtì wọn ti tán tó máa tún ti bí ẹ̀dá dókítọ̀ tó máa tún ti bí ẹ̀dá mo sọ fún ẹni o ṣùgbọ́n kí mi ò fọ́ fún ẹ mo wà Nàìjíríà o owó ọmọ bí tí mo wà o ó lè mọ̀ pé ajísẹ́ mi ò ti máa sọ tó ṣẹlẹ̀ sísẹ́ mi ò ti máa sọ fún ẹ tó bá ti bí ẹ̀dá tí ikọ̀ yẹn jọ ti bàbá kí ó gba góòdù àbí tó jọ tèmi tí ikọ̀ yẹn jọ ti bàbá kí ó gba góòdù àbí tó jọ tèmi ṣòtírì tí mò ń tijú mọ́ ẹ lára lórí pé kójú má ti gbogbo mùsùlùmí Ìlọrin tó ló dòlè ti gbogbo ìsìláàmù mùsùlùmí Ìlọrin ló fẹ́ dójú tì tó bá kí gbogbo mùsùlùmí Ìlọrin mọ̀ yìí pé aláburú ni ẹ́ tó yẹ ṣòtírì tí mò ń tijú lórí pé kójú má ti gbogbo mùsùlùmí Ìlọrin wàláì tàláì máa mú kúrò màá wá sọ aburú tó ṣe fún gbogbo mùsùlùmí Ìlọrin lórí ọ̀rọ̀ ìtumọ̀rọ̀ wúmà yìí bá tún bí ẹ̀dá ẹ bá mi kọ́ ọ̀tí bí o ẹ jẹ́ kí a lè fúùfù dókítà kó gbọ́ o fídíò tó ṣe níjẹta lẹ́yìn ìgbà tó ṣe bálabàla kiri tó sọ pé tó sọ àsàlátù di branch tó bẹ̀rẹ̀ sí ní branch kiri tó fi àsàlátù ṣe bísínẹ́sì tí ò dẹ̀ ní mọ́ṣáláṣí ẹyọ kan tẹ́ pé gbogbo mọ́ṣáláṣí tó gbà láyé ẹ báyìí ó kó jẹ ni dì í sìn òṣó wa ní mọ́ṣáláṣí kan ẹni tí ó yẹ kójú máa ti jù lórí social media ìwà láì dókítà ni tó bá pé onílàákàyè ní bọ́ ṣe drag ẹ tó lórí show me your mouth
láti bí ọdún 4 sí 5 ó jẹ́ kó ti bínú kọ́ mọ́ṣáláṣí kan fọ́lọ́hun ṣùgbọ́n títí di ìsìn iná wèrè Arare ò ní mọ́ṣáláṣí kan báyìí tó lè kójọ́ mọ́ sí o ó wá ń dá sàlátúlẹ̀ kiri Allahu Latifu Allahu Nuru Sẹ̀bílù Nàjàlì Sẹ̀bílù Ìsáàtì Sẹ̀bílù Nìsíkan ó wá di bíráǹṣì bí rìdíìmù kọ́ máa kó ìwọ̀n kiri àti ní bíráǹṣì níbí o àti ní bíráǹṣì níbí o lórí kíni ìwọ kan náà àsàlátù lẹ́kọ̀ọ́ ìwọ kan náà àsàlátù Ìbàdàn ìwọ kan náà àsàlátù l'Àbújá ṣé àsàlátù wá di bísínẹ́sì ni ṣé àsàlátù wá di bísínẹ́sì lọ́mọ àṣánú wa pẹ̀lú mọ́tò wá sọ ìsìláàmù dàbá yìí o àsàlátù wá di bísínẹ́sì wọ́n dá àsàlátù lẹ́kiri èmi kan náà l'Àbújá lórí kí ni gbogbo ẹ̀ náà lórí irọ́ ni àtẹnujẹ ni ṣùgbọ́n àwọn tó bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ wọn kan àwọn náà jẹ́ pè mí mọ́ná wọn tó bẹ́ẹ̀ kan tó wọn bí wọn dákọ́ tó pè mí tó bá tún wá bí ẹ̀dá dókítọ̀ tó bá bí ẹ̀dá tó wúkọ́ kíkọ́ yẹn jọmọ́ ti bàbá tí ó gba góòdà àbúkọ́ jọmọ́ tèmi tí mi ò bá padà gba aṣọ lọ́rùn ẹ lórí social media báyìí ṣùgbọ́n kí mi náà mo wọṣọ yẹn fẹ́ padà níjọ́ tó ń gbà lára ẹ̀ níjọ́ tó ń já ẹ̀ síwò mi náà máa padà gba aṣọ yẹn lára ẹ̀ báyìí pátápátá wà wá mọ̀ wípé fíìmù tá à ń yá yẹn sísìn fíìmù ni mo ká wà là ń ya fíìmù ìwọ ní òwúrọ̀ wọ́n sọ pé ọjọ́ tí ẹ̀yin ń bá ẹnìkan jà àwọn fún sọ́pọ̀tì ṣé olórí burúkú Ààrẹ ò gbowó lọ́wọ́ bàbá tó gba góòdì gbà yẹn ṣé bàbá tó gba góòdì ò fún ẹ lówó àbó ó mọ iye tó gbà lọ́wọ́ tèmi tó bá yẹ kí n sọ ọ̀rọ̀ Fúlàní àlefúfú àlefújágò àlefúdọ́kítọ̀ wàá ètì Ààrẹ Ọlọ́run yọ ẹ́ kàkà kí ti rìlíìsì àwọn kíńsẹ̀tì kan láti bí ìjẹta tí mi ò ráyè sọ fún àwọn jẹ́kọ́ rìlíìsì ẹ̀ tí wọ́n kàn dín wọ́n lọ́n pé ẹ ti dìímú wo wàá gbádùn ara ẹ̀ àbọ̀ abálọ̀ rẹ̀ mo kàn yà síbẹ̀ nìyẹn ọjọ́ tó ti mú Ṣẹ̀kíyù tí wàá tẹ alifijago ìyẹn Ṣẹ̀kíyù mo ní padà sọ́dọ̀ Amuda o ọjọ́ yẹn lẹ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀pọ́tẹ̀ ń sáré kiri ṣé mi ò mọ ẹni tẹ́ alifijago pè ní aláàjì tí alifijago pè tá a lò fún Ṣẹ̀kíyù níjọ́ kẹta àkọ́kọ́ mú ṣèbálàjì yẹn náà alifijago kọ́kọ́ pè ṣèbáwọn náà kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ mọ́ àwọn tí wọ́n yín àwọn tó náà fẹ́ gbé kéèsì ọ̀sán Àbújá ṣètìrí nẹ́tíwọ̀kì mi tíìkì gan-an èmi tí mo wà l'Amẹ́ríkà ṣé pé nẹ́tíwọ̀kì mi mo mú Nàìjíríà mo mú gbogbo ẹ̀ mo wà Nàìjíríà mo tẹ̀lé bọ́bá tó bọ́m̀bà ni gbogbo iṣẹ́ mo ti rún gbogbo ẹ̀ kí ló ń ṣe yín Fúlàní wọ̀ tó pàlàjì yẹn ṣùgbọ́n pàtó ń pè wọ́n tó gbé kọ́ọ̀lù ẹ mọ́ wọ́n lè gbé kọ́ọ̀lù ẹ mọ́ ó jura wọn lọ aláàjì tó pè tó ní kọ́ lé Saheed Shittu ní iṣẹ́ mọ́ Saheed ní àwọn ọmọ àtibẹ́jọ́ ọjà nígbà tó ti parí ìjà ẹ wà ní pírọ́blẹ́mù báyìí ẹ wà ń so ń tù ẹ bá ràn án lọ́wọ́ tó pàlàjì yẹn tó wá bí ẹ̀dá ó jura wọn lọ Fúlàní màá rún ẹ tán lẹ́kọ̀ọ́ yìí tó rà tó bá bí ẹ̀dá wọ́n rìn wá sí tòsí ibi tí mo wà yẹn béèrè lọ́wọ́ Sẹ̀míù náà kọ́ àbí kò béèrè lọ́wọ́ Ṣéwù Líláfí béèrè lọ́wọ́ wọn wọ́n gán mọ̀ mí o ojú ajá ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́ o ó ṣe ẹ sọ́run jáde ìwọ nílànkáyé ti ẹ̀jọ̀ ìwọ àtọ́kọ́ àbálẹ́ jẹ́ ìwọ tó ní ẹran yìí ó ṣe ẹ sọ́run kókó ṣe tó má tún bí ẹ̀dá mo wí tó pòwe kan pòwe nǹkan mẹ́ta eku mẹ́ta ẹja mẹ́ta ọ̀rẹ́ mẹ́ta èèyàn mẹ́ta tí wọ́n lè bá ṣe mẹ́ta tó pòwe jẹ́ kó yẹn wá sọ́dọ̀ mi ó mọ̀ pé tó bá ní àlìfùlání bónú Fúlàní bóyá ló ń jẹ́ Fúlàní everybody na Fúlàní wo wàá hate ara ẹ̀ bí ẹ ṣe jẹ́ nìyẹn. Now láti day one lẹ ti ń support issue yìí àwọn ọmọ pẹ̀lú ilẹ̀ wà ń di ọ̀rọ̀ ìwọ àti Amuda kódà ẹjọ́ tó wá já yín síbi kankan Fúlàní wàá mọ̀ pé network mi tick rà jẹ́ ń gbé e débẹ̀ ìmúra tí Fúlàní náà ń lọ yìí ẹ bèrè lọ́pẹ́jọ́ mélòó ló lòun múra ọ̀tọ̀ níjọ́ tó búùkù kó máa dé padà sí Nàìjíríà tó lọ sí múra ó kú ọ̀la tó máa dé nígbà tí ó ṣe conference call kan inú òtẹ́ẹ̀lì ẹ̀ òun Ṣẹ̀kíyù Amuda àtàwọn bíi mẹ́rin kan wọ́n wà lórí conference call
ọjọ́ yẹn wá rí pé omi ti tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu o àti wà ní sontu o ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o olórí burúkú ara wò tó náà lọ sí múra ó change tíkẹ́ẹ̀tì ó dẹ̀dẹ̀ padà níjọ́ kejì nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbogbo ọjọ́ tó lò ní múra tó lọ yìí ọjọ́ mẹ́ta ló lò mẹ́ kò tójọ́ mẹ́rin ẹ wo wèrè tó náà lọ sí múra yìí o wà láyé lọ́ka ọjọ́ mẹ́rin ló lò ní múra tó fi dé padà nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀dẹ̀ náà ń ṣe dáwà nígbà tó kò fowó ààrẹ lọ owó olówó apá alápá ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ náà ni kájú ẹ̀ wá kọ́ pé ààrí mọ́kíláṣí múra láàrí wá fẹ́ kú sí mọ́kà ó dùn mí pé mo bí sí lásìkò yẹn tí ó kì í gbowó olówó ni sọ fún mi pé ó kì í gbowó olówó kí mi wá gbé púrúfù jáde wà láì má gbé púrúfù jáde ó gbowó olówó tó wà lókè mi mọ̀ pé ó gbowó olówó náà tó dẹ̀ náà jẹ́ ó gbowó olówó náà owó ọmọ tí kájú ẹ̀ mú wá sórí mídíà tó gbà gbólówó yẹn wọlé sí àbẹ́mi ò gbowó lọ́wọ́ tèmi pé ọmọ kan fẹ́ travel tó padà wá sórí mídíà sọ fún mi pé mo parọ́ mọ́ ẹ̀ náà kákó gbọ́ ẹ̀ jáde náà òkú mọ̀ pé mo náà rí mi lọ́wọ́ tó gbowó lọ́wọ́ mi ní gbogbo rìkọ́dì ìdájọ́ tó wà lọ́wọ́ mi àmúnú bí mi o mo ṣe fún ọlọ́run lóòótọ́ ni ọmọ tó travel mo fún torí ọlọ́run ni ṣùgbọ́n o lè máa wá fi mídíà lu àwọn èèyàn jìbìtì náà owó tíkẹ́tì ọmọ ti pé o tún fò bọ́ta o tún wá ń béèrè owó lọ́wọ́ àwọn èèyàn ọmọ wo go collect janko lórí tiẹ̀ so that Amuda o ti ń support tẹ́lẹ̀ má jẹ́ wàá parọ́ kó jẹ́ fẹ́ support ń jẹta bàbá kí ó gba góòdù ò dárúkọ ẹ rí wọn ò wá bá ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣesí yín òun náà ní pé kẹ́ ẹ máa gbé ẹjọ́ láti ibì kan lọ síbì kan bàbá kí ó gba góòdù ẹ sọ bẹ́ẹ̀ àwọn tí mo kẹ́ máa gbẹ́jọ́ yìí kò ní sontu ẹ gbé lọ sí Àbújá ẹ gbé lọ sí ẹ máa gbé káàkiri bàbá wọn ti predict ẹ tẹ́lẹ̀ ṣé kò padà rí bẹ́ẹ̀ wà ń fò kiri wà ń lọ Àbújá bẹni tó lọ sí Ìbàdàn wà ń lọ kiri èmi ò tiẹ̀ gbọ́n kankan ohun tó ń ṣẹlẹ̀ l'Àbújá pátá dì sí mi tiẹ̀ tí gbọ́n kankan èmi ò gbọ́ nǹkan kan yéé èmi ò gbọ́ nǹkan kan o ohun tó ń ṣẹlẹ̀ l'Àbújá èmi ò gbọ́ nǹkan kan o Àbújá wà l'Àbújá ni ní tiẹ̀ mọ nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ l'Àbújá náà. Orúgbó bọ̀ ẹ sọ pé orúgbó bọ̀ ẹ kò lójú ọ̀nà ó wá ń parọ́ mọ́ àbákẹ́ gbà ọ̀rọ̀ kan ló wá sọ ta ló ń pè mí mò ń bọ̀ o hello ya hello ok mò ń bọ̀ ok mò ń bọ̀ ó wá ń parọ́ pé mo ń bọ̀ ẹjọ́ 1 minute o ẹjọ́ o àwọn ọ̀gá mi ń pè mí o àmì sáà ṣe wà pa jọ pẹ̀lú bá mi pé ọmọ ẹ̀kọ́ bá mi ṣí gate fún wọn ọkẹ́ ọ̀dọ̀ sí wọn wọ́n tó mọ́tò yẹn wọlé ẹ mò ń bọ̀ fún àdóyìn láì ẹ wò ó ẹ má bínú o àmúdámi Yusufu tọ́lọ́hun rán níṣẹ́ o àmúdámi Yusufu tọ́lọ́hun rán níṣẹ́ ó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ ó rán ọ̀rọ̀ lọ́rọ̀ o àmúdámi Yusufu tọ́lọ́hun rán níṣẹ́ àmúdámi Yusufu tọ́lọ́hun gbéṣẹ́ fún o àmúdámi Yusufu tọ́lọ́hun rán níṣẹ́ ó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ ó rán ọ̀rọ̀ lọ́rọ̀ o àmúdámi Yusufu tọ́lọ́hun rán níṣẹ́. now ó wá pa irọ́ kan mo wá fẹ́ kó lọ mú fídíò ẹ̀ wá tó bá ti lè mú fídíò ẹ̀ wá àmúdá Yusufu tí ò bá ti lè rí fídíò irọ́ yẹn mú wá pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ò ní kú rè gbogbo tó ṣe ní bàdá ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ lọ mú fídíò bíi tí bàbá akéwùgbà gold àti èmi níbi tí a ti sọ wípé dáwà tó ń ṣe yẹn ló ń bí wa nínú o lọ mú fídíò yẹn wá torí pé ọlọ́run rojọ́ fún àwọn tó jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n fi ṣiṣẹ́ ọlọ́run ó wá ń parọ́ fún wọn wípé
dáwà tí wọ́n ń ṣe bí wọ́n ṣe ń pèèyàn wọnú ẹ̀sìn ló ń bí bàbá Akéwúgba Gold nínú àti àwa. Yusuf ò ní kúre o. Amuda Yusuf ò ní kúre pẹ̀lú wọ́n tó ń pa yẹn o. Ní èmi jẹ́ pé máa ń sọ ní gbogbo ìgbà fọ́rọ̀ dáadáa ni mi rọ́ọ̀rọ̀ ni tí máa ń sọ pé kò sí ẹni tó ṣe dáwà ní Islam tó àáfàá kọ́mọ́nkéwú àti ẹ̀yin tẹ̀ mú yọ̀wọ́ ní Islam. Tí ẹ pé iṣẹ́ tó ń ṣe appreciate ẹ̀, ìwọ ló lọ yí rẹ̀ mẹ́rẹ̀, ìwọ ló gbéṣẹ́ tó ń ṣe jùúlẹ̀ tó wá lọ ń dá túrọ̀ ọ̀rọ̀ Saheed ṣe túrú olórí burúkú ọmọ rádaràdá yẹn. Wọ́n náà pé náà mẹ́mbà ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òdùn sínú tó ń ṣe mọ́ yìí. Mo lè lo lè kárí àlọ́ǹgì mọ́ ń sìn. O yìí náà àwọn lọ́yà tó ti fi ẹ́lẹ̀ báyìí. Ẹ bá mi tẹ love like and share, ẹ bá mi tẹ love like and share. Bá mi tẹ love like and share. Wọ́n á ń parọ́ pé bàbá Akéwúgba Gold ó ní pé nítorí pé dáwà tó ń ṣe ló ń bí òun ní lọ tó bá mú fírí ẹ̀ wá ò ní ṣoríire. Kí ló ń parọ́ kiri fún Yusuf? Wọ́n fi wọ́n ṣépè fún ẹni. Iṣẹ́ tó ní kálukú máa jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní iná záyà kùn mú láṣà ta. A lè kéwú bákan náà, a lè lo kéwú bákan náà. Ibi tí wọ́n gbé dáwà ti ẹ gbà òun nìyẹn. Bàbá Akéwúgba Gold náà gbé dáwà wọn gbà bíi humanity and unity. Ìyẹn tí bàbá Akéwúgba Gold náà base lórí nìyẹn. Yí pé mùsùlùmí o àti kìrìsìtẹ́nì àtẹni tó ń ṣe mùsùlùmí a lè bára wa ṣe ṣùgbọ́n ẹ̀sìn yóò ní dà wá pọ̀. Humanity is very important because à ń sí nílùú ẹ̀sìn. A gbọ́dọ̀ máa ṣe wáàsí wípé kí a má bára wa ṣe ká máa criticize ìwọ ṣe tiẹ̀ lọ́tọ̀. Kò sí inú ẹbí kan tí ò sí Christian, kò sí inú ẹbí kan tí ò sí mùsùlùmí, kò sí inú ẹbí kan tí ò sí àwọn oníṣẹ̀ṣe. Ṣé ká wá nítorí pé ẹ̀sìn ò dà wá pọ̀ ká wá yẹ bí ni? Ohun tí bàbá Akéwúgba Gold base lé lórí ni wípé ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn gbogbo àgbàbájẹ́ Yorùbá. Ẹ̀sìn lè má dà wá pọ̀ but èdè dà wá pọ̀, ẹ̀yà dà wá pọ̀, ìlú dà wá pọ̀. Kò sí ìlú míì tá a lè gbé láì gba físà kọjá ìlú Nàìjíríà wa yìí àti Yorùbá wa. Táwọn bá wá ń ṣe tiwọn tí wọ́n ń ṣe tiẹ̀, wáyé tó wá sọ pé àwọn ní kó má ṣe tiẹ̀ nítorí tiẹ̀ tí wọ́n ń ṣe ló ń bí wọn nínú. O ṣàfẹ́ ń rẹ mọ́ kéèsì yẹn wá lọ parọ́ fún bàbá oníbàbá lẹ́yìn nílọrin. Bàbá oníbàbá lẹ́yìn iṣẹ́ Ọlọ́run ló fẹ́ ṣe. Ó wá náà bẹ́ẹ̀ òótọ́ ni tó ń sọ wá pò bẹ́tọ̀ àṣírí wá tú ọwọ́ àdìkà alábùkù nìyẹn. Wọ́n lọ ń parọ́ kiri pé nítorí dáwà tó ń ṣe ní o. Dẹ́kun àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ ẹ lórí iṣẹ́ dáwà ẹ, iṣẹ́ Ọlọ́run náà ń ṣe fún ẹ̀. Wọn ò ní kó bá wá parọ́ fún wọn nítorí kó fẹ́ gbèjà Saheed, ó wá ń mú dáwà ẹ wá sọ di awẹ́wà. Ẹ bá mi tẹ love like and share flag program yìí. Lọ mú fídíò bí ta ti sọ pé dáwà tó ń ṣe yẹn ń bí wa nínú. Kò sí tó kàn wá. Ìwọ ló gbé dáwà jùlẹ̀ tó wá rán ẹjọ́. Ìwọ ló gbé dáwà jùlẹ̀ wá rán ẹjọ́. Èmi appreciate dáwà tí wà tí sáàtù Jamiu ń ṣe fún Islam, appreciate ẹ̀. Mo ti sọ dáadáa láì mọ yóò kò sọ yẹn mọ́rọ̀ rí o. Ipe mo sọ pé òun àti sáàtù Jamiu lẹ́yìn akọ́mọ́nkéwù àwọn náà ní ládájú kò sọ rí o. Wọ́n ń parọ́. Wọ́n ní bàbá Akéwúgba Gold nítorí pé ìwọ ń pèpè sí Islam, òun fi Bible pèpè sí Islam. Wá wò ó wá sọ ọ̀rọ̀ rẹ̀ wá balance. Ó wá ní pé wọ́n ń bà wọjà nítorí pé òun ṣe comparative. Ó wá ní pé wọ́n á fa ìsáàsù Jamiu mọ́ra nítorí yẹn náà ṣe comparative. Ayé náà àkìlì láká ìdánú ọ̀rọ̀ yẹn. Tó wá pé comparative ń bí bàbá Akéwúgba Gold nínú kò yẹ kí wọ́n bá ìsáàsù Jamiu náà ṣe náà. Tí comparative wá ń bí àwa náà nínú kò yẹ kí náà bá ìsáàsù Jamiu ṣe. Kò sí tó kọ́ àtọ́bi. Ọlọ́run ń lò yín síbi tó fẹ́ lò yín sí. Ó ń lo bàbá Akéwúgba Gold tó ń lo bàbá Akéwúgba Gold sí. Ó ń lo dókítà sí pé kóun náà máa tọrọ báárà. Ó ń lo Saheed sí pé kóun máa ba nǹkan jẹ́. Ó dẹ̀ ń lo èmi sí kékeré máa tún nǹkan ṣe. Iná dáyà kò mú la ṣe àtà. Oníkálùkù lọ́lọ́run máa gbéṣẹ́ fún lọ́tọ̀ọ̀tọ̀. Iṣẹ́ tọ́lọ́run náà wọ̀ ni wọ́n ṣe, tọ́lọ́run náà wà náà làwọn náà ń ṣe. Má parọ́ pé èèyàn kan bínú dáwà ẹ mọ́. Ìwọ ló ń fi dáwà ẹ ló fi ń ṣe ẹjọ́. Ìwọ ló gbé dáwà jùlẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí nínú ẹjọ́ one post this final stage
between you and malam kìíní kan yẹ̀sẹ̀ àlínàkà kan kò sí kìíní kan kò sí kìíní kankan mọ́. Yusufu mo wá gbọ́ ọ̀rọ̀ kan tó sọ lánàá pé ìwọ ò gba owó lọ́wọ́ yẹ̀sẹ̀ àlínàkà. Yusufu wàláhì tàláhì wọn sí láìláì ó gba 2 million naira lọ́wọ́ yẹ̀sẹ̀ àlínàkà. Mo mọ ẹni tó sẹ́ǹdì owó yẹn sí ẹ àkáǹtì ẹ náà sẹ́ǹdì owó sí Yusufu. Mo mọ ẹni tó sẹ́ǹdì owó yẹn sí ẹ àkáǹtì gba 2 million naira kí o tó withdraw kéèsì Sàdúnákà o gba 2 million naira. Amuda o gba 2 million naira. Wọ́n dẹ̀ negotiate débẹ̀ ni ṣáàtì yẹn tó ń ṣáàtì pẹ̀lú dr ibn sheikh gbogbo ṣáàtì yẹn wà lọ́wọ́ mi tí wọ́n gbé wọn kí wọ́n máa rí ṣe ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni gbogbo ṣe ń ka déètì fún wọn ó kù 7 days ó kù 6 days ó kù 5 days ó kù 4 days ó kù 3 days ó kù 1 bó ṣe ń ka déètì fún gbogbo ẹni ṣáàtì yẹn wà lọ́wọ́ mi wọ́n ní kó gbowó lọ́wọ́ wọn. Yusufu ayé tí wàá báyìí mo ṣe gbà lóòótọ́ ni pé àgùntàn tó bá bá járin àjẹgbẹ́ Saidi àti Alifulani tí wàá báyé sí Yusufu jẹ́ ń bi ẹ̀rọ báyìí tó bá àwọn méjì yẹn lórí social media bàbá yàrá yàkú onírọ́ làwọn méjèèjì yẹn wọ́n ń parọ́ pò gbowó so that irú ẹlẹ́ẹ̀kejì nìyẹn pé lọ mú proof wá pé lóòótọ́ ni à ń bẹ́ ẹjà lórí pé torí pé dáwà tó ń ṣe àbẹ̀yẹ̀ torí dáwà tó ń ṣe ìwọ ló ń bá wa ṣe ẹjọ́ ìwọ ló bá gbogbo mùsùlùmí ṣẹjọ́ ìwọ ló mọ ẹni tó bọ̀ láti airport ẹni tó bọ̀ láti mọyúmúra ìwọ ló bá gbogbo ayé ṣẹjọ́. Ẹlẹ́ẹ̀kẹta tí wàá rí kan tó ń sọ wípé wọ́n ń pè é pé èèyàn kan wà ní Nàìjíríà pé bàbá tí ó gba góòdù ń gbé bọ́ọ̀ì kan kiri tó ń dè fíìmù tó ń lá bẹ́ẹ̀lì tó ń lá báàlì tó ń gbogbo tó ń sọ yẹn. Stop playing man. Amuda stop playing. Iná tí ò bá tó iná òun náà fi itọ́ ọ̀gbìn pa. Bí iná bá tó iná á jó ìgbín á jó ìkara kò ní dá fún yàláyà ìgbín. Ta ló ṣe bí? A ní láàrin èmi àti ẹ kò ṣẹjọ́. You bully me, I bully you. Èmi ò lọ ń báyàn mi ò lọ ń ta lùyàn mo ti kó gbogbo proof wá fún ẹ díẹ̀ dẹ̀ ni mo kó wá fún ẹ bẹ́ẹ̀. Àní tí wọ́n pè lóòótọ́ láàrin èmi àti ẹjọ́ wà. Máyẹ̀ kí a lo polisi kọ̀ọ̀kan jẹ́ kájọ́ lọ pàdé ilé ẹjọ́ ká lọ rojú ọ̀nà ká lọ pẹ́ evidence wa bọ́ta. Ṣé o gbọ́dọ̀ tó ń gbọ́dọ̀ Saheed Shittu àti bàbá ní kíkan yìí díẹ̀ bẹ́ẹ̀. Ṣé bí Saheed sọ pé àwọn jọ ń búra àwọn ni? Kó náà pẹ́ evidence ní ṣe oníkóòtù náà. Ìmọ̀ ọmọ bí wọ́n lọ kóòtù àbọ̀ lọ kóòtù ní tiẹ̀ pọ́n kọ̀ọ̀kan mọ́. You have evidence, I have evidence. Oní kí captain bú mi lórí péèjì ẹ. Ó bú mi, ó bú ìyàwó mi. Ṣé o mọ̀ pé wọ́n gan ti defame ìyàwó mi ni? Ìyàwó mi ò tó máa jẹ́ pé bẹ́ẹ̀ mi gan wò pé kí n sì máa dì lọ́wọ́ mú. Ọmọ tó bá lọ pé ìjà obìnrin ló máa le jù. Ṣé o mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkú lè wọ Amẹ́ríkà ò lè wọ ọrú òpó rẹ̀. Ẹni tó ń bá jà yẹn, ẹni tó lọ ń ta sí tó lọ ń defame yẹn. Tẹnu kọ́ tètè bọ̀ lè kọ́ o. Ó lè run ṣe ẹ pa l'Amẹ́ríkà o. Ó lè run ẹ pa. Wọ́n sọ pé ìwọ kì í jà bẹ́ẹ̀ yẹn. Tí wọ́n bá fẹ́ jà òru ni wọ́n máa ń jà. Ìwọ kì í jà lọ́sàn-án. Àwọn èèyàn ń pè mo ṣe wà Nàìjíríà mi ìpẹ́ tó yìí ní Nàìjíríà wàláì mo ṣe wà Nàìjíríà mo kàn lè àtẹ́ńtà ọlọ́kọ̀ lè pé kí kòwé ètò gbéra mo máa parọ́ mọ́ Yusufu mo kó òun ẹni pé kíyàn lè kì mọ́lẹ̀ ẹ mú ẹbí ẹran bí rẹ̀ kọ́ náà má lu ẹnì kankan o má lu ẹnì kan pé kẹ́nìkan bẹ́ẹ̀ ta ṣe kò sẹ́ni fẹ́ lóòótọ́ wọn lóbi competition tí ọ̀rọ̀ dèmi àti ẹ̀ pọ̀ èmi ò lọ́ báyàn o ò lè gbé fídíò mi kan wá pé mo dárúkọ èèyàn kan pẹ̀lú full name ẹ̀ mo wá gbé fọ́tò ẹ̀ sí ẹ dákun ọjọ́ àjọyọ̀ pariwo Àmùdá Yusufu nsìn ẹ dákun ẹ̀yin mọ́ ẹni tó jẹ́ Àmùdá Yusufu kẹ́mi tó jẹ́ Àmùdá Yusufu àbí mo gbé fọ́tò kan síbẹ̀ pé Àmùdá Yusufu lélẹ̀ ọ̀dẹ̀ ni ẹ ó jura wọn lọ IQ yẹn pọ̀ ó jura wọn lọ ọ̀dẹ̀ ni ẹ bí mo ṣe ń sọ yìí kí n sọ di ọ̀la kò sí nǹkan kan tó dé mi mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí àti tí mo ti sọ sẹ́yìn náà Beleta say you mention my name several times so that má máa tan ayé mọ́ pé o ti ṣetán àti jà ó dà mo challenge ẹ jà tó bá já ọmọ àlè ni ẹ àbọ̀ṣépè fún ẹ ta ló bá wí
tó wá sọ pé èèyàn bá lọ gba fundamental human rights so above the law ni are you above the law? òun threatening mi pẹ̀lú ọlọ́pàá mo lọ fẹjọ́ ẹ̀sùn ìjọba pé òun threatening mi gba fundamental human rights ó ní pé ìwọ lè ṣe nǹkan with that pẹ̀lú fundamental human rights ní tí ò bá ṣe ọmọ àlè ní ẹ bí ó wá ju ìjọba lọ wá sọ fún mi ọ̀dẹ̀ yẹn wọ̀ pé IQ yẹn jura wọn lọ IQ yẹn jura wọn lọ ọ̀dẹ̀ yẹn so that stop lying stop joking stop playing ó jura wọn lọ àzí gíwà zamanzangudu tó ti gbọ́ zamanzangiwa zaman. ẹ wo kò ń dùn kó pọ̀ mọ̀tà ìwà amúṣẹ́ yẹn ni yẹ pààrọ̀ mọ́ so that yẹ pààrọ̀ máa kọ́ bí wọ́n ṣe wọ̀ tí wọ́n ní kókó tí ìfẹ́ sọ fún ẹ ní pé iṣẹ́ tó lọ́wọ́ ń gbé fún ẹ ó ti gbé jù ú lẹ̀ tó ti rí ẹjọ́ tó ń bá kiri yẹn ó ti gba dáwà lọ́wọ́ ẹ òfura bàbá wa ìmọ̀mù kò ní bàjẹ́ mú ní jàre mọ́mù Fatayi Zakaria ẹjọ́ ti gba dáwà lọ́wọ́ ẹ Amuda orúkọ tuntun nìyẹn o orúkọ tuntun máa pè nìyẹn o kò sí yẹn no case anybody call him Amuda Yusufu Amuda Yusufu tí mo lè sọ yẹn ó wà ní Indianapolis okay Amuda Yusufu tí mo sọ yẹn Indianapolis ló ń gbé ẹ bá rí kó Indianapolis ẹ máa lọ ẹ kàn máa yà sọ́nà Belfast ẹ bá rí kó Belfast ẹ wọ owó sí ẹ rí àdúgbò kan pè ní Ìlòbù yẹn kò jìnnà sí Indiana Ìlòbù yẹn kò jìnnà sí Indiana ẹ wo kò ń dùn kò pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ọ̀rọ̀ kan ń rúgbó bọ̀ 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 ọ̀rọ̀ kan ń rúgbó subhana rabbika rabbil izzati amma yasifuna wasalamu alal mursalina walhamdulillahi rabbil alamin. Àmùdámì Yusufu ọlọ́run rán níṣẹ́ o Àmùdámì ẹ bá mi tẹ lọ́ọ̀bù lára Àmùdámì Yusufu tọ́lọ́run rán níṣẹ́ o Àmùdámì Yusufu tọ́lọ́run rán níṣẹ́ ó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ ó ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ o Àmùdámì Yusufu tọ́lọ́run rán níṣẹ́ Àmùdámì Yusufu tọ́lọ́run rán níṣẹ́ o Àmùdámì Yusufu tọ́lọ́run gbéṣẹ́ fún ó gbéṣẹ́ ọlọ́run jùlẹ̀ ó ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ jẹ́ n play ọ̀rọ̀ Àmùdá kan fún yín mo fẹ́ play voice Àmùdá kan voice Àmùdá ni fẹ́ play ní ọmọ ẹni tó ń jẹ́ Àmùdá o kálẹ̀ béèrè tí ó sì kí ló fẹ́ mo busy ẹ jẹ́ n play video Àmùdá kan fún yín Àmùdá ni mo fẹ́ play o ẹjọ́ voice òde court àwa tún jáde bíi pé ẹjọ́ voice òde court ẹ gbọ́ àwa jáde bíi pé ẹjọ́ voice òde court àwa jáde level yẹn mo ń bọ̀ gbogbo ọmọ Amẹ́ríkà àti má gbàgbé ń jọ Monday o wọ́n ní kí gbogbo wa wálé ọdún nínú ọgbà wa jẹ́ n play. bí èèyàn bá wo orí fóònù mi sílẹ̀ láti alẹ́ àná. látàlẹ́ àná ẹjọ́ ẹlẹ́jọ́ yìí náà ni gbogbo ọmọ Amẹ́ríkàs ńlé lóko wọ́n ní ká wálé ní family house wa ò nínú ọgbà Amẹ́ríkàs ní on the 22 ọjọ́ Monday tó kàn dùn mí pé kọ́lọ́run àjẹtí mọ̀ bí a máa ti padà bí mi tẹ̀ tí ní padà nígbà náà àti lè sọ gbogbo wa bàbá Mudiru Amẹ́ríkàs ń pè wá ẹjẹ́ ń sáré play nǹkan tó ẹjẹ́ ń sáré play.
المركزيين العام جميع أعضاء فروعها إلى اجتماع طارئ إليه كده تنقوبة المركزيين توقفوا مركز جبل أو تبدأ أفريقيا أو تبدأ يوروب تبدأ أمريكا تبدأ الشام أتبقى أي دعوة أتبقى مركز نبدأ نيجيريا أتبقى أتكوتوني أتتوغو غانا يكي يبتابا وأي كده يتوافق وأنا يتوقف أتكبو كمبي تبقى مركز لابا سلام الله على أبناء المركز سلام الله على روح الإله سلام الله على مدير المركز سلام الله على من تخرج من المركز بقلب صافي ويتمنى للمركز التقدمات والتطورات التطورين في مركز يجب تجدي يمكن الفروع مركز مجتدي التدبي قوة المركزيين وفير بقوة بمثل بقوة الذي سيدعك يوم الاثنين يتوى يوم ماندي جانوري 22 2024 أقومك العرض تكون بره الساعة 11:10 صباحا إنه بمركز ونجدي تكون تواي في حرم مركز تعليم العربي الإسلامي الجديد الحمد لله الذي جعل المركز قبلة للعلم فلبوا دعوة رئيس الحمد لله الذي جعل المركز قبلة العلم قبلة العلم أصل العلم so that سماحة الدكتور يوسف إلا حفظه الله ورعاه تحت مظلة سماحة المدير العلامة الشيخ محمد حبيب الله آدم عبد الله إلو OON بطلقه أو مارتي بقواه لقوي لبيري مركزي أفديك روحي في حياتي ومماتي مركزي أنت طبيبي منقذي من جهلاتي ولو مارتي بجانوري 22 2024 لقاؤنا بالخير مع السلامة وإلا اللقاء gbogbo aláma retí o mọ̀lẹ́ka sínú pé ó gbó wá o ẹ̀jẹ̀ wá pé ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ mi ò sùn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ilẹ̀ sílẹ̀ ní ìfimá mi ò sùn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó yá ilẹ̀ sílẹ̀ ní ìfimá mi ò sùn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ilẹ̀ mọ́ call upon calls. ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ni àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wa pé mo wà ń bàdàn sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni oríṣiríṣi assignment lílọ bíbọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló fẹ́ pa. Yes, Naka, you are welcome. Ní sùúrù afẹ́mọ̀fọ́ lọ́hún ṣọ́ ẹni sùúrù etí ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ díẹ̀ sí. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. Kí bí èèyàn bá wo orí fóònù mi. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. Láti alẹ́ àná tí lè ní ìfimá. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. Ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. Ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. Ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. Kí bí èèyàn bá wo orí fóònù mi tílẹ̀ láti alẹ́ àná tí lè ní ìfimá. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa pa ẹ́. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ mọ́ call upon calls. ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ni. àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wa pé mo wà bàdàn sí. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. wọ́n máa rọ́bọ̀ ni. ìyá tó gbọ́ díẹ̀ sí. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. icon ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. Kí bí èèyàn bá wo orí fóònù mi. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. tílẹ̀ láti alẹ́ àná tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ mọ́ call upon. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. Kí bí èèyàn bá wo orí fóònù mi tílẹ̀ láti alẹ́ àná tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ mọ́ call upon calls. àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wa pé mo wà ń bàdàn sí. ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n máa rọ́bọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. oríṣiríṣi assignment lílọ bíbọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. débi wípé mo sọ fáwọn. lọ Àbújá ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ Ìbàdàn ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ Ìlọrin ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ Òṣogbo ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ sí Mùṣìn ọ̀rọ̀ ọlọ́rọ̀ yàtọ̀ sódì ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ́dọ̀ MC Olúọmọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ́dọ̀ Mustapha Sego ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá kó mi lọ tọ́dọ̀ Kókó Sáré ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá kó mi lọ tọ́dọ̀ Kúdẹlẹ́tì béèrè ọ̀yà ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa páyà. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. Kí bí èèyàn bá wo orí fóònù mi. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. tílẹ̀ láti alẹ́ àná tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni. ilẹ̀ tí lè ní ìfimá mi ò sùn.
ọ̀rọ̀ lọ́rọ̀ ni. ọ̀rọ̀ lọ́rọ̀ ni. ilẹ̀ mọ́ call upon calls. upon calls. àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wọn pé mo wà bàdàn sí. upon calls. wọ́n máa rọ́bọ̀ ni. upon calls. oríṣiríṣi assignment. òyìnbó yìí náà ni. òyìnbó náà fi ń da eérú àwọn dondos àwọn diaspora dondos. ẹni sùúrù Yusufu pé jẹ́ kí gbogbo ní tó bá ti ń ṣe ẹ́ láyé tó bá ti àwọn tó bá ń bẹ fa tó bá bá fa wàhálà báyìí wà á ní pé àwọn diaspora ló ń kọ́ wọn àwọn diaspora ló ń sponsor wọn kí tó ní ti diaspora pẹ̀lú kéèsì bàbá kí ó gba góòdì àti Saheed Shittu kí ní ti diaspora wàláyì tàlà ìsúnmọ́ bílẹ̀ àṣìlẹ̀ ìdá gbogbo owó tí bàbá kí ó gba góòdì ná diaspora fún wọn ní kọ́bọ̀ o àwọn fún èmi lówó o àwọn diaspora fún èmi lówó tó jẹ́ ọmọ kí mo ní ìdí owó wọn ní àwọn lọmọ o lè wá Nàìjíríà kò ní ìdí wọn dá owó wọn fún èmi lówó èmi ò lè parọ́ àmọ́ diaspora ò fún bàbá kí ó gba góòdì ní kọ́bọ̀ o wọn ò dẹ̀ sponsor bàbá kí ó gba góòdì o bàbá kí ó gba góòdì kékeré ẹnu kan ràn wọn láti máa bá dá wájà iṣẹ́ tí Saheed ń ṣe tó ń bú gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá ní gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá àwọn nìkọ́bà àwọn gbogbo ọ̀nà parapọ̀ pé kí bàbá kí ó gba góòdì kan gba wájú gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá ló ń bá Saheed Shittu jà o gbogbo àáfàá ilẹ̀ Yorùbá pátá ló ń bá Saheed jà wọ́n fẹ́ kọ ìbàjẹ́ yẹn lásìkò yìí ẹgbẹ́ pé bàbá kí ó gba góòdì ló ń gbójú jáde ní gbogbo àáfàá ilẹ̀ Yorùbá ló ń sọ̀kọ̀ bàbá kí ó gba góòdì bàbá lágbára omi mùdíwò náà wọ́n rí káàsì gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá ló ń bá Saheed jà gbogbo wọn fẹ́ dá sí kó nà mọ́ra láti bá gbọ́ àáfàá ilẹ̀ Yorùbá já o tọ̀ ẹja máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi ń kú sí ó yá. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. bí èèyàn bá wo orí fóònù mi tílẹ̀ láti alẹ́ àná tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn. mo kí bàbá wa Sheikh Taofeek akéwúgbẹrú ọmọ akéwúgbà góòdì ahlan wa sahlan wa marhaba bikum wujjatul ulama'i fi gbogbo Yorùbá bàbá akéwúgbà góòdì àwọn ni wújà gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá báyìí oyè tuntun lọ́jọ́ ẹ̀jẹ̀ nìyẹn àbáwá tí ó gba góòdì ní wujjatul ulama'i tí gbogbo àfáàlẹ̀ Yorùbá wá pátá àwọn náà dúró tán ọ̀rọ̀ lọ́rọ̀ má sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ lọ́rọ̀ òbí ń kú sí ọ̀rọ̀ lọ́rọ̀ ni o bí èèyàn bá wo orí fóònù mi ọ̀rọ̀ lọ́rọ̀ ni tílẹ̀ láti alẹ́ àná tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni wàláì ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni ilẹ̀ tílẹ̀ ní ìfimọ́ mi ò sùn ọ̀rọ̀ lọ́rọ̀ ni ilẹ̀ mọ́ call upon calls. àwọn kan wà ní ìgbọ́dọ̀ sọ fún wọn pé mo wà bàdàn sí upon calls wọ́n máa rọ́bọ̀ ni oríṣiríṣi assignment ọ̀rọ̀ lọ́rọ̀ ni lílọ bíbọ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ni o. débi wípé mo sọ fáwọn èèyàn pé àwa yóò ní táìmù fúnra wa. o ò lè ní táìmù fún iṣẹ́ Ọlọ́run mọ́ ṣé kí ìwọ náà sọ yìí tí o lè máa bá rádàràdà báyìí kiri kò ní táìmù o lè máa ní táìmù fúnra ẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ kó tó sọ̀rọ̀ káptéènì ọ̀rọ̀ ní 25 ọ̀rọ̀ Saheed Shittu ọ̀rọ̀ Alifulani ọ̀rọ̀ o lè ní táìmù fún bó fẹ́ ní táìmù fún iṣẹ́ Ọlọ́run o lè ní táìmù fún iṣẹ́ Ọlọ́run mọ́ gbàgbé lọ gbéṣẹ́ Ọlọ́run o ní o tiẹ̀ ṣe bó ṣe ń sọ ní pé ọdún yìí ń sìn ẹ máa lọ òbí tẹ́mẹ́ta ẹ máa lọ Ìgbìgbò ẹ máa lọ o lè ní táìmù mọ́ o yá wá gbọ́n tí mo fọ́ lọ́hun ṣe ọ̀sọ̀ lẹ́yìn ìgbà yẹn ẹ̀ wáyé nìyẹn lọ́wọ́. àwọn kan wà mí gbọ́dọ̀ sọ fún wọn pé mo wà bàdàn sí wọ́n máa rọ́bọ̀ ni oríṣiríṣi assignment lílọ bíbọ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ni. débi wípé mo ń sọ fáwọn èèyàn pé àwa yóò ní. a ní o lè ní táìmù fúnra ẹ mọ́. Ọlọ́run sọ pé ní aláàlá yàgìfìrà yìí ṣe rákà bí ìwà yàgìfìrà máa dún tẹ́gbọ́n mo bọ́lá tó wá bù ọ́ lépè. ọmọkùnrin wa ń jàǹbá gbogbo Nàìjíríà gbogbo Yorùbá. mo bọ́lá tó ló ń sọ̀rọ̀ mo bọ́lá tó ló ń sọ̀rọ̀. àyàfi tó bá jẹ pé aburú tó máa yìí ṣe fún mọ̀ kò kílẹ̀ sí nínú kù. wàláì ó kílẹ̀ sí yín náà pé kódà Amuda gan sọ lánàá pé òun ò ní Saheed ò bú èèyàn o òun ò ní kó bú gbogbo àwọn àáfàá o ṣùgbọ́n ó ti di àtúnbí ẹni tó di àtúnbí last video ẹ̀ kò ṣe bí ègún bẹ̀ kí sùn wọn ṣe wá ṣépè fún ẹ báyìí náà torí tọ́lọ́ pẹ̀lú rọ́ àwọn ó ti di àtúnbí ẹni tó di àtúnbí last video tó ti ṣe ó ti búyàn bẹ̀ last video tó ti ṣe ó sì búyàn bẹ̀ ó dẹ̀ ní ó di àtúnbí ó wá ní ẹ Saheed ti bẹ̀bẹ̀ ọjọ́ tí wọ́n bẹ̀wọ̀ ẹ bí wọ́n ṣe bẹ̀wọ̀ tí wọ́n ṣe ń gbẹ̀bẹ̀ nìyẹn ẹ jẹ́ n play fídíò kan fún yín ṣé bọ́n ṣe bẹ̀wọ̀ bí wọ́n ṣe ń bẹ̀bẹ̀ nìyẹn ọ̀rọ̀ lọ́rọ̀ yìí náà ni. tá a bá bèrè bí kíni tí mò ń fẹ́ báyìí màá fẹ́ lè sọ wípé wọ́n lọ mọ́ fẹ́ pé táyé mọ́ tiẹ̀ mọ̀ bí ẹnìkan wà títí ń jẹ́ Yusuf Adépọ̀jù. ó
máa padà yẹn dì Kí sílẹ̀ nǹkan wà nínú òbí kan kí nǹkan máa jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. pẹ̀lú Because gbọ́dọ̀ it is ọlọ́run not easy. pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run ẹ wá wọn tó padà wá tọrọ lọ́dọ̀ ọlọ́run mo ń bọ̀ kí tó wá play fídíò kan pẹ̀lú bí wọ́n ṣe ń bọ̀rọ̀ lọ́rọ̀ kiri yìí ó padà wá bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hún bóun dá ayé òun padà sí anakra badal marifa gbogbo ohun tó máa padà wá dé tí gbogbo ayé òfin nínú ti Yusufu mọ̀ kọ́ ló bá gbé bá Amuda Yusufu òun ló sọ bẹ́ẹ̀ ẹ gbọ́. Tá a bá béèrè pé kí ni tí mò ń fẹ́ báyìí, màá fẹ́ lè sọ wípé mi ò gbé kọ́ọ̀lù màá bí ẹnìkan wà títí ẹ̀ ń jẹ́ Yusuf Adépọ̀jù. ní sùúrù kí ló ń fẹ́ kí ló ń fẹ́. Tá a bá béèrè pé kí ni tí mò ń fẹ́ báyìí, màá fẹ́ lè sọ wípé wọ́n náà mọ̀ fẹ́ pé káyé má tiẹ̀ mọ̀ bí ẹnìkan wà títí ẹ̀ ń jẹ́ Yusuf Adépọ̀jù. Kí nǹkan ra wà nínú òbí kan kí nǹkan máa jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ because it is not easy. ṣé ń gbọ́ pẹ̀lú gbólọ́dọ̀ ọlọ́run náà lè bá mi ṣe bẹ́ẹ̀ fún ẹ ọlọ́run bá mi fi ẹ́ pamọ́ sínú àyè kan inú ẹ̀wọ̀n kan tí gbogbo ayé ò ní mọ̀ kó ń jẹ́ Yusufu mọ́ wọ́n dẹ̀ máa gbóúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ wá fún ẹ pẹ̀lú gbólọ́dọ̀ ọlọ́run ẹ bá mi ṣàmì ẹ túbọ̀ òun ló tọrọ bẹ́ẹ̀ pé kọ́lọ́hún fi òun pamọ́ sínú inú sẹ́ẹ̀lì kan kọ́ máa gbóúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ wá fóun kẹ́nìbọ̀dì tẹ̀ máa mọ̀ tó ń jẹ́ Yusufu Amuda mọ́ ẹ túbọ̀ lẹ́nu ẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ o. Tá a bá béèrè pé kí ni tí mò ń fẹ́ báyìí, òun ló sọ màá bẹ́ẹ̀ fẹ́ lè sọ wípé wọ́n náà mọ̀ fẹ́ pé káyé má tiẹ̀ mọ̀ bí ẹnìkan wà títí ẹ̀ ń jẹ́ Yusuf Adépọ̀jù. Kí nǹkan ra wà nínú èmi ò mọ Yusuf Adépọ̀jù o Amuda lèmi mọ̀ o because it is not easy. èmi ò mọ̀ o tó dà tí wọ́n ló tọrọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run ṣóyé ìwọ ló tọrọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run ẹni tó wá sọ pé ṣèbí Saheed Shittu ti bẹ̀bẹ̀ wọ́n á fẹ́ play fídíò kan fún yín ọjọ́ tí gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá tí wọ́n lọ sọ́dọ̀ Yusufu tó lọ sọ́dọ̀ Amuda tí wọ́n lọ bẹ̀bẹ̀ bàbá kí ẹ wo ṣé ọlọ́run o bàbá kí ó gba góòdì ẹ wá gbọ́ ohun tí wọ́n sọ pẹ̀lú bàbá kí ó gba góòdì ṣe wá bẹ̀bẹ̀ tó gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ó dànù ní ẹgbọ́n tó bàbá sọ ń gbà yẹn hàn. ní alladina yunfikuna fi sarrahi wa darrahi wa bàbá kí ó gba góòdì ló ń sọ̀rọ̀ o. tẹ́ bá wo ntọ́nà ń lò ń bẹ̀ yẹn kásàmà àwọn àfáàní ẹjọ́kọ̀ yìí àwọn bàbá wa ni tẹ́ bá lọ wo tafsir rẹ̀ tàbí tẹ́ bá lọ wo dictionary Lárúbáwá kásàmà wọ́n máa ń lò tí tómi bá wà nínú kẹ́tù tómi yẹn wá gbóná tó wá ń hó pẹ̀tọ́ jẹ́ pé kọ́fà kan bò mọ́lẹ̀ kò jẹ́ kó rú jáde ibẹ̀ náà ti lọ lo kásàmà yẹn wal kaazimina al-ghayza ó suppress yẹ kì í ṣe pé kí níyàwó máa bẹ̀t ó suppress yẹ kò jẹ́ kó jáde wal afina anin nas wallahu yuhibbul muhsinin ó sì wù mí kẹ́ wà nú àwọn muhsinin ẹ dákun ẹ tender justice with mercy bí àṣà àwọn brothers wa a lọ rí Jamiu Adigunwa ìrìn àjò yóò dẹ̀ gbé wa dọ́dọ̀ Mudiru Markaz látún gbé wa dọ́dọ̀ àwọn ẹlòmíì but for now à ń bẹ̀bẹ̀ wípé ẹ dákun ẹ sì ní sùúrù náà gẹ́gẹ́ bí ètò ìjà ogun tẹ́ ẹ mọ̀ a sọ pé kẹ́ ẹ tí ì da everything nù títí tẹ́ fi rí clear assurance pé àwọn èèyàn yìí ti show sign of remorse truth repentance sí wa but ẹ dákun ẹ tijú Ọlọ́run ẹ tijú ìlú tẹ́nì kọ̀ọ̀kan wa yìí ti wá Lagos ń bẹ ń bí Èkìtì ń bẹ ń bí Ondo ń bẹ ń bí kìtúni Abẹ́òkúta ń bẹ ń bí báyìí Ọ̀yọ́ àtọ̀ṣun ìlú kan náà là wà mufti Ọ̀yọ́ state ti débi láàárọ̀ yìí ó kánjú lọ ni nítorí ọ̀rọ̀ yìí náà ni Ọlọ́run bá a san yín lẹ́san dáadáa o a dúpẹ́ fún àlejò tí ẹ gbà wá a dúpẹ́ fún àpọ́nlé tí ẹ ṣe fún wa Ọlọ́run bá ní ṣe àpọ́nlé fún yín ní ayé ń bì àti lọ́jọ́ gbèǹde alikiyama bàbá wa Ọlọ́run ló mẹ́rù ẹ̀ ẹ̀yin ní chairman wa bóyá ẹ parí ọ̀rọ̀ ká sì tọrọ ìyọ̀dá láti lọ kírun. ẹ wo gbogbo àwọn àáfàá ilẹ̀ Yorùbá wọ́n lọ sọ́dọ̀ àáfàá yìí wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ kó yà lè yọ̀ǹda ọ̀rọ̀ yẹsẹ̀ àlùnáká kó fi gbogbo wàhálà lẹ̀ ẹ wá gbé sètò fún wọn máa gbọ́. ní nǹkan kan láti sọ. ẹ máa gbé sètò fún wọn. ọ̀yà bisimilá. lójú ìṣẹ́jú mẹ́ta lọ. ṣé ń gbọ́. ìdí tó jẹ́ kí n fi sọ̀rọ̀ yìí mi ní ìmọ̀láyà. ìgbéraga pọ̀ jù. nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́. ìgbéraga pọ̀ jù. ọ̀dọ̀ bàbá mi ni pé mi ò kí ń dìsífù èèyàn. ṣé ń gbọ́. and I will never do that. ṣé ń gbọ́. ìgbéraga pọ̀ jù. tí mo bá sọ wípé n tẹ́ sọ mo ti gbọ́ tí mo sì fi nǹkan míì sọ̀kan Ọlọ́run bí mi léèrè o. ṣé ń gbọ́. bó ṣe bẹ́ẹ̀ tó nìyẹn o. dùn mí lọ́wọ́ lórí issue ni
pé the meeting sounds inconclusive. ṣe ń gbọ́ gbogbo ohun tí wọ́n sọ tán òyìnbó ló fi bàjẹ́ nìyẹn ní ìgbọ́rí inconclusive gbogbo ohun tí wọ́n sọ òyìnbó yìí náà ni the meeting stand inconclusive lérí ìbú ẹ tún gbọ́ lẹ́nu ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ o. Nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́. ẹ gbọ́ gbogbo tó sọ náà meeting ní 4 hours. Mi ò kí ń pèsè fún èèyàn. Inconclusive. And I will never do that. Wallahi. ẹ gbọ́ Tí ẹ tún kọ́ mo bá sọ wípé n tẹ́ sọ mo ti gbọ́. ní ti ẹ̀ pa Tí yìí. mo sì fi nǹkan míì sọ́kàn Ọlọ́run ó bi mí léèrè o. èmi N tó ń dùn mí lọ́wọ́ lórí issue ni pé the meeting sounds inconclusive. inconclusive lérí ibú pẹ̀lú bá ṣe bẹ̀ tó ìwọ wá ń sọ pé ṣèbí sáyé ṣe ṣe bẹ̀bẹ̀ adúgbò ṣe bẹ̀ wọ́ tó gbogbo èèyàn bẹ́ẹ̀ ò gbẹ̀bẹ̀ wá lórí sáyé ẹ wo ẹ̀yin èèyàn mi ẹja fi òkú lẹ́fọ̀ọ́ Ọlọ́run ẹ bá yàtí fẹ́ kọ́ ni ẹ máa kọ́ ni pé àmúdámi Yusufu tọ́lọ́run rán níṣẹ́ o àmúdámi Yusufu tọ́lọ́run gbéṣẹ́ fún ó gbéṣẹ́ Ọlọ́run jùlẹ̀ ó rán ọ̀rọ̀ lọ́rọ̀ o àmúdámi Yusufu tọ́lọ́run rán níṣẹ́ àmúdámi Yusufu kọ́lọ́run gbéṣẹ́ fún o àmúdámi Yusufu tọ́lọ́run gbéṣẹ́ fún ó gbọ́ṣẹ́ Ọlọ́run jùlẹ̀ ó rán ọ̀rọ̀ lọ́rọ̀ o àmúdámi Yusufu tọ́lọ́run rán níṣẹ́ wo òun rúgbó bọ̀ ó dàbọ̀ òun rúgbó bọ̀ òun rúgbó.